أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله على آلائه حمد امرئ أخلص في أدائه، ثم الصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم يرث الله الأرض ومن عليها، أما بعد، فالسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. lẹ́yìn dídá ọpẹ́ fún Ọlọ́run, ìtọrọ àlékún ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run tí kò ní báyìí lọ mọ́ fún aláyé láọ̀run Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ìkẹ́ Ọlọ́run náà Ọlọ́run mú bá àwọn ará alẹ́ Ànábì, àwọn sọ̀hábà rẹ̀, àwọn tabi'un, àwọn atba'u tabi'in, al-a'immatu arba'a, tó fi dórí àfáàgbà Sheikh Alimi, Ọlọ́run bá wa kẹ́ wọn. bàbá wa àgbà Lágége Alamatul Ilori, Ọlọ́run bá wa kẹ́ wọn. bàbá wa àgbà mufti àkọ́kọ́, Ọlọ́run bá wa kẹ́ wọn. bàbá wa àgbà Lágbàjì Sheikh Ahmad Rifai Dasalati, gbogbo àwọn àgbàlagbà bẹ́ẹ̀ Ọlọ́run bá wa kẹ́ wọn. bàbá wa al-marhum Sheikh wa Yahya Murtada, Ọlọ́run bá wa kẹ́ wọn. gbogbo àwọn tí wọ́n ti lọ bẹ́ẹ̀ bá wa ṣàlékún àforíjì fún wọn sí ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run. gbogbo àwọn tí wọ́n ṣẹ́kù láwọn àyè kọ̀ọ̀kan láti rí bàbá wa àgbà Lágége tòní, bàbá Lágége Ọlọ́run járí wọn pẹ́, bá wa ṣàlékún àláfíà fún wọn sí, jẹ́mi ogun sí, jẹ́ kán borí ọ̀tá sí ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run. la hawla wala quwwata. gbogbo àwa tí àwọn òwà jákèjádò gbogbo àgbà ńlá ayé, kíkí tí ó ní ọlá jùlọ láyé ní àyín, tí ó tún máa ní ọlá jùlọ tí a máa kíra wa nínú àlùjánnà, òun ni kí ìkẹ́ Ọlọ́run àti àláfíà àti orí ajẹ́jẹ́ tán Ọlọ́run kó mú bá ẹnì kọ̀ọ̀kan wa. ìjókòólẹ̀ wa ní ìrọ̀lẹ́ yìí pẹ̀lú Fadilatu Sheikh Alhaji Abdulwasi' Salman Waliyullah Atayese Jakmal Asadul Waizin, ọmọ bàbá Lágége, lérí àwọn ẹ̀kọ́ àti àwọn gbígba mímọ̀ tí a máa ń gbọ́ tá a sì máa ń gbà lọ́dọ̀ àwọn àlùfáà wa àgbà Atayese, èyí tí a ti wà lórí ẹ̀ láti bí ọjọ́ mẹ́ta àbọ́jọ́ mẹ́rin, lórí àwọn ọ̀rọ̀ tó lọ káàkiri ní àgbáńlá ayé nì tí wọ́n náà mọ̀ tó ń rí káàkiri. àwọn ọ̀rọ̀ náà ti wá ní hulul, a ti rí oògùn fi sí, a ti rí nàtíjà rẹ̀ tí rìsọ́ọ̀tì ẹ̀ dẹ̀ jẹ́ positive result. lákìn lórí ìntàwà ń bẹ lérí ẹ̀, òun ni ọ̀rọ̀ Ànábì wa Muhammad àti ọ̀rọ̀ sàhábà rẹ̀ tí a gbé wá sí ọjọ́ àwọn àlùfáà wa tí wọ́n sì dá wa lẹ́kọ̀ọ́ lérí ẹ̀. mímọ̀ ni wọ́n fi yanjú ẹ̀. gbogbo àwọn tí wọ́n wò wá, tí wọ́n gbọ́, tí wọ́n tún wò, gbogbo wọn ni wọ́n ń ṣàdúrà tí wọ́n dẹ̀ ń dúpẹ́ pé ìmọ̀ àti ẹ̀kọ́ ńláńlá ni àwọn rí kọ́ lérí ntí àwọn àlùfáà wa bá wa yanjú yìí. Ọlọ́run bá wa ṣàlékún mímọ̀ náà sí, Ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ sí. náà kí wá ní mọ̀wòdún wa tí ẹ́písódì ẹ̀ ń jẹ́ ẹlẹ́ẹ̀kejì lónìí. òun ni ọ̀gá wa tí Ọlọ́run rán sí wa, Ànábì wa Muhammad. Ànábì ni Ọlọ́run fún ní alukur'an. àwọn àlùfáà wa ti jó yé wa, wọ́n ti ṣàlàyé ẹ̀ bí kur'an ti jẹ́ àti bó ti sọ̀kalẹ̀ fún Ànábì. àmọ́ tútú alukur'an àti àwọn ìmọ̀ tí ń bẹ lábẹ́ alukur'an tí à ń pè ní tafsir, jẹ́ Ànábì gan fúnra rẹ̀ ní tafsir tí Ànábì ṣe, pé tafsir Ànábì rẹ̀ bí Ànábì ṣe tú alukur'an ní, bí Ànábì ṣe tú àwọn ayatul kur'an òun ní. ìkejì ń bẹ ni pé àwọn tí wọ́n jẹ́ ashabul kiram, tí wọ́n jẹ́ sahaba Ànábì wa Muhammad, ǹjẹ́ àwọn náà understand the Ànábì? ṣé bá Ànábì ṣe tú fún wọn, wọ́n gbọ́ yé? ǹjẹ́ wọ́n gbà bẹ́ẹ̀ lọ́wọ́ Ànábì wa Muhammad? só yé àwọn sahaba dáadáa tó fi wá dérí àwa tí à ń jẹ́ al'umma lẹ́yìn àwọn sahaba. fahayakumullahu ta'ala wa adamallahu dawlatakum. hayakumullah. آمين يا ربي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. آمين.
adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah àyìn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àlékún ìkẹ́ àlékún ìgẹ́ Ọlọ́run mo bá Ànábì wa Muhammad àṣẹ́kù rẹ̀ àsàlátù mo bá gbogbo àwọn ẹni Ọlọ́run àmín bàbá wa Sheikh Adam radiyallahu ta'ala Ọlọ́run kẹ́ wọn sí tó ń bùkún kẹ́ wọn sí bàbá Sheikh Yahya Murtada kẹ́ wọn sí bùkún kẹ́ wọn sí bàbá Sheikh Kamal bàbá wa gba alágbàjì bàbá wa gbárgidoma bàbá gba gbogbo wọn bẹ́ẹ̀ wọ́n pọ̀ láwọn ẹni Ọlọ́run tó já sí pé àdáduhum la tuhsa òǹkà wọn ò ṣe kà tán a máa kà wọ́n náà ni kọlọmọsà bá wa mú kẹ́ bá wọn Ọlọ́run kí ọ wọlá Nabi Muhammad bàbá mudirul markaz kọlọmọsà bá wa ṣàlékún ìṣọ́ àtàbórí àti gbogbo ẹ̀ fún wọn gbogbo àyè ní gbogbo àsìkò àti gbogbo àwa tí à ń jọ ma wọn àtàwọn àhìbá uhu al-asfiya al-mukhlisun ọlọmọsà bá wa pẹ̀lú wọn gbogbo jama mùsùlùmí tí a máa wò wá tí a sì máa gbọ́ ọ̀kan àbí méjì nínú àwọn ọ̀rọ̀ kí ọlọ́mọ́sà bá wa san ilẹ̀ san olóore ọlá Muhammad Rasulullah kò sí ẹni tí yóò sọ̀rọ̀ láyé tí ó wà lóhun òun sọ̀rọ̀ òun bil kamal wa bil tamam walillahi al kamal ọlọ́run nìkan ló ní pípé àmọ́ àmàjálù kan bẹ tí àwọn àfáàfi ilẹ̀ fún wa tí a fi máa wíké bẹ́yàn bá ti ẹ̀ ṣe mistake látara ijtihad ó ti bá wọn yóò tún gba aládẹ́yọ kan al-mujtahid ó ti bá wọn èyàn gbọ́dọ̀ ní ijtihad al-ijtihad al-mustaqil ó ti bá wọn èyàn gbọ́dọ̀ ní ijtihad tí yóò dádúró yóò fẹsẹ̀ fún rẹ̀ tó já sí wípé a fi máa pe òun náà ní mujtahid èèyàn gbọ́dọ̀ máa jẹ́ muqallid gbogbo àwọn àhímà tí wọ́n ti lọ pátá gbogbo wọn ni wọ́n sọ wípé ẹ má kọ́ ṣe wà Imam Maliki Imam Abu Hanifa òun gan tó jẹ́ pé ìmáàmù àgbà ní ta àlè bá wọn yẹpẹ́ ẹsẹ̀ wọn bàtẹ́ ẹsẹ̀ wọn àlè bá gbà tí múra tí ó lọ gbogbo masahabi rẹ̀ gbogbo fatawa rẹ̀ tó ṣe pátá ó padà tún ṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó sọ ló kó jẹ ìwé eléyìí mo sọ yìí mistake ni eléyìí mistake ni eléyìí mistake ni pẹ̀lú báwọn èèyàn ṣe nímọ̀ tó nígbà náà òun gan fún rẹ̀ padà wo rẹ̀ pé n tó ń ṣe yìí mistake ni ibi wọn sọ wípé innama nahnu basharu naqulu al-qawla al-yawm wa narji'u anhu gada Abu Hanifa nù ó lè yàn ní wá a sọ̀rọ̀ kan lónìí tó bá dọ̀la a tún sọ pé n ta sọ lánàá ni àwíbẹ̀ máa ó ti bá wọn bẹ́ẹ̀ nìkan bá sọ̀rọ̀ tó bá ń dọ̀la tó wá ní àtọ́padà wá wù ó torí àárá wù àwọn èèyàn tó wá tẹ̀ síbẹ̀ yìí pé ó dàbí pé tí mo gbé lọ́wọ́ yìí ń táwọn èèyàn sọ yìí ó dà kó fẹ́ wúwo ju tèmi lọ tó ń tọ̀ wọn bá wá jáde láti sọ wípé mi ò sọ bẹ́ẹ̀ má bá lùkà ya hadha má bá lùkà alam takun ma'ana so kọ́ wá sọ pé òun ò wí bẹ́ẹ̀ mọ́ lónìí àbí lọ́la èyí wọ́n ṣe ebú fún àfáà onímímọ̀ kìí ṣe láìfí èyí wọ́n gan túmọ̀ wípé ẹnìyẹn mọ̀ tí n tó gbé lọ́wọ́ o ti wá tọ́dẹ̀ tí ọba mọ̀ tó gbé lọ́wọ́ yóò máa sọnù lọ náà ní fáá àwọn yóò wá ní bí ọwà ń kọ̀ sọ́nà bí alọ́nà wà ń bẹ̀ fáá tí ó fi lọ lè kó sí kòtò o ti wá ọ̀kanu lọ́dọ̀ ìmáàmù Abu Hanifa amal ìmáàmù Imam Malik ń gbà tiẹ̀ òun náà padà sọ̀rọ̀ jáde Imam Malik ń sọ wípé innama ana basharu usibu wa ukhti'u vanduru fi rahayi Imam Abu Hanifa ó ní Imam Maliki ó lé èèyàn ni wá èèyàn lòun náà vanduru fi rahayi ó ní ẹwúrá yìí wọn ọ̀rọ̀ tó wọn bá gbé kalẹ̀ kullu ma khalafa al-kitaba wa dunna fakhusuhu kullu ma wafaqa al-kitaba wa dunna fakhusuhu in tó bá ti bá súnà annabi mu àti al-Qur'ani tẹ́ bá rí tó bá jọ tóun ẹmu wa ma lam yuwafiq al-kitaba wa dunna fatrukuhu in tí ó bá jọ súnà àti al-kitab ẹ sọ́lẹ̀ ẹ má lò
Maliki lọ sọ bẹ́ẹ̀ wal imamu Maliki imamu dar al-hijra wala yufta wa huwa bil Madina ó ti yé báwọn èyí ó tún jẹ́ kan. Amma al-imamu ash-Shafi'i Muhammad ibn Idris ash-Shafi'i òun náà sọ ó ní wa in rahaytum fi kitabi khilafa qawli rasul tẹ́ bá ti rí nínú tírà mi tí mo ṣe ntọ́ yàtọ̀ fún ta nabi ó ti yé báwọn ó ní fakhusu bi qawli rasul fada'u wada'u ma qultu ó ní ta nabi wí wọn ẹ tẹ̀lé o ẹ fi ntẹ́ mi bá sọ kalẹ̀. àwọn ahimma yìí àwọn náà máa ṣe nìkọ́ọ̀ṣ ilmi láàrin ara wọn wọ́n máa ṣe ọ̀dọ̀ tí wọ́n ń bí yìí èmi ò gbà wípé ìmọ̀ tọ́lálàáfíà ń bẹ nílẹ̀ Yorùbá yìí ìmọ̀ tọ́lálàáfíà ò sí nílẹ̀ Yorùbá yìí pàápàá jùlọ àwa tá à ń aṣọ́ra fi asirina hadha ó ti yé báwọn àwọn ìmọ̀ tọ́lálàáfíà ò tó nǹkan àwọn tó sì ní ìmọ̀ tọ́lálàáfíà àwọn tí màá wọn lálàáfíà àwọn ni wọ́n kọ́ bẹ̀rẹ̀ ọ̀tá fáwọn tí màá wọn lálàáfíà ó ti yé gbogbo bí tí màá ti lálàáfíà dáadáa wọn kì í fi hujum àtàánù asibab alhujum aláàánù èébú èpè wọn èé fi pàdé fàtúwá àbí kún fi pàdé mímọ̀ kẹ́nìkan sọ̀rọ̀ mímọ̀ jáde kódà kó ṣe mistake wọn èé ṣépè ó ti yé wọn ẹrú Ọlọ́run tí ó sọ̀rọ̀ yìí àbára tó sọ̀rọ̀ yìí tó jẹ́ ẹrú Ọlọ́run yìí tí ó ń kálukú kìí ṣe torí àwọn tí ń ṣépè ló fi pé òun padà ó ti yé wọn torí wọn kọ́ torí àwọn onímímọ̀ tí wọ́n fi ìmọ̀ tán kó ìmọ̀ jáde àti làákàyè àti aráàyè ti kó wá iná lọ́wọ́ kìí ṣe torí ẹni tí máa ń ṣépè léèyàn nígbà tí yàn bá sọ̀rọ̀ kan bá ń ṣépè léèyàn ẹni wọ́n ṣépè lé ọkùnrin ayọ́mọ̀ ara gidi lọ ni alẹ́ tí mo wà ń ní kú mbẹ̀sẹ̀ nígbà tí ọba rí fact ó ti yé báwọn kọ́dà nù tó dáa fún wa láwa tá à ń jẹ́ àfà láwùjọ Islam ń tó dáa fún wa ni pé bí ẹnìkan bá ti sọ̀rọ̀ ó ti yé báwọn tá a bá fẹ́ dá a lóhùn àwa ló pé a kò ṣe rọ́dù fún ọ̀rọ̀ ẹ̀ ó ti yé báwọn a fẹ́ dá ọ̀rọ̀ yẹn padà sí lẹ́nu a bá fẹ́ ṣe nìkọ́ṣù fún ọ̀rọ̀ rẹ̀ ó gbọ́dọ̀ já sí wípé kíkiní yẹn wá pẹ̀lú adab ó ti bá yẹn gbọ́dọ̀ fẹ́ kọ́ sí abọ́kọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ nìkan bá ti sọ̀rọ̀ ńsìn ọkàn máa bẹ́ẹ̀ bú máa wò pé ṣé kéwú náà làwọn eléyìí sì kéyìí báwọn mo ti lè sọ̀rọ̀ mímọ̀ kẹ́ máa bú mi ṣé èbú mo bú ni ìṣtihádù mo ṣe bí n bá ti àwa ṣe mistake ẹ fi mà hàn mí kẹ́ ẹ sọ mistake mi fún mi ẹ ìwà rí mistake kan wọ́n yẹ sì rí mà kan láti pàdé ẹ lẹ́yìn kí wọ́n máa ṣe kí ni kọ́ máa bẹ́ẹ̀ bú ló jẹ́ ń pé ìmọ̀ lálàáfíà yẹn àyè ibi tí màá ti lálàáfíà irú nǹkan bá ní òun yẹ ṣe bẹ́ẹ̀. amali imam Ahmad ibn Hanbal òun wá sọ̀rọ̀ Ahmad ọmọ Hanbali òun wá ní la tuqalliduni ẹnìkan má pé òun kọ́ sí mi wala tuqallidu Malikan ẹ má kọ́ sí Maliki wala Aba Hanifa ẹ má kọ́ sí Abu Hanifa wala ash-Shafi'iyya ẹ má kọ́ sí Shafi'i fàkúsù mìnàháísù àkàdù ibi tí wọ́n ti mú ní kẹ́yìn náà lọ masdaru wọn alkitabu wa zunna ọ̀nà méjèèjì láàmú ni wọ́n ti he tí wọ́n wí gbogbo nǹkan àyókù èyí tí wọ́n bá rí nínú kitabu àti sunna tí wọ́n ò sí lọ́dọ̀ ìjìmáwò sọ̀hábà èyí òun ni wọ́n wà fi ráhà yí wọn òun ni ìdí rèé tí Imamu Abu Hanifa tèmi máa sọ gbogbo ìgbà wípé Imamu Abu Hanifa òfin ní masáàbí fíkíwù masáàbí Abu Hanifa kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ Ambali Ahmadu ọmọ Ambali Abu Hanifa ní masabi Maliki ní masabi Shafi'i ní masabi Imamu Ahmadu ọmọ Ambali kò sí masabi Ambali Anabila amasabu àwọn Anabila kọ́ọ̀lá Anabila àwọn ọmọ kéwú ẹ̀ ni wọ́n ń sọ̀rọ̀ kì í fatawa àwọn ọmọ kéwú rẹ̀ ni àmọ́ àwọn fatawa tí Ahmadu ọmọ Ambali ṣe Imamu Ahmadu ọmọ Ambali ṣe muhadisu ni kìí ṣe laysa bifakihi kìí sọ ń fi gíw àfa aládìsí ni ló fi ṣe tíra musnadul Imam Ahmad musnadu náà ló ṣe gbogbo fatawa rẹ̀ lórí àdìsí yẹn náà ló fi ń ṣe fatawa rẹ̀ ó ti báwọn tó bá ti kàn rárá yìí tí ó bá ti rí nù àdìsí tí ò rí nù kankan
láàdìrí ní máa wí alóhùn ọ̀mà ó ti yé wọn èyí sọ fáwọn akéwù rẹ̀ wípé ẹnì kankan ò gbọ́dọ̀ kọ nǹkan kan lẹ̀ nínú fàtiwá tí ń bá ṣe o ẹ má kọ nǹkan kan lẹ̀ o ẹ má kọ nǹkan kan lẹ̀ o ńgbọ́ ọ lọ tán mo ti sọ gbogbo èyí wọn náà ti pẹ́ tó ti di pé wọ́n padà wá gbé masáàbí wọ́n fi masáàbí tì sí lọ́dọ̀ ni wọ́n ṣe é fún ni ọmọ kéwù òun gan fún rẹ̀ ò ní masáàbí fún ara rẹ̀ eléyìí wọn jẹ́ kan kọ́sìm ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni wípé àwọn àfáà yìí wọ́n jẹ́ àmà wípé kéèyàn ó dúró lérí masáàbí Málìkì wípé má Málìkì sọ pé kọ́ wá jẹ́ kóhun lọ́mọ wá fi nìkan rárá àwọn àfò farama nígbà má Málìkì sọ Támbàlì sọ tí gbogbo ẹ sọ tọ́ ọ̀ka gbogbo ẹ̀ kí ni wọ́n wí èyí tẹ́mi ò lè gbanú kẹ́nìkan ní ètí má Málìkì bá ti wí nìkan torí pé masáàbí Málìkì mọ̀ wá rárá mo lè lọ́dọ̀ Abu Hanifa ó yàtọ̀ fún ti Málìkì lórí fùrúù tí kì í bá ṣe ùsúlù ọgbọ́ torí pé gbogbo àwọn àhímà yìí wọ́n tún jù báyẹn lọ àwùsá ń bẹ Ibnu Shihab ń bẹ àyíbẹ̀ kọ́ ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ Laysu bun Sa'd òun náà ń bẹ ó ti yé báwọn Ibnu Hasimi ń bẹ àwọn àhímà pọ̀ àwọn yìí ń ní star ni bọ́bá ká jẹ́ pọ́rọ̀ Laysu lọ bá rí àbí orí ọ̀rọ̀ Ibnu Shihab àbí orí ọ̀rọ̀ bun Hasim òun lọ wá lò kẹ́nìkan wá nígbà náà wípé ó ṣe lo ti Málìkì gan fúnra ẹni ẹ má pé gbogbo ọ̀rọ̀ ohun tó wọn bá sọ lẹ́ lò ẹ tẹ̀síwájú ẹ tún wo nǹkan mi wò èyí tó bàbá yín láàmú ní kẹ́ lò ní bàbá Mùdírù máa sọ fún wa wípé gbogbo àwọn mẹ́rẹ̀ẹ̀rin ohun tí ń bá rí tọrọ jú lọ́dọ̀ Abu Hanifa tí ọ̀rọ̀ jú lọ́dọ̀ Málìkì yà Abu Hanifa àwọn ìlọ̀bẹ̀ tí ń bá tún rí ọ̀nà míì tó tún rọjú lọ́dọ̀ Málìkì ètò wọn tàbí Hanifa lẹ̀ ètò wa bíi béèyàn ṣe dára lórí àwọn àhímà yẹn nu ọ̀rọ̀ kan ní jòkó lójú kan wọ́n bá jòkó lójú kan lédi pé Málìkì nìkan náà là ń tẹ̀lé lẹ́yìn Málìkì àfẹ́mọ́ kí ni Sáfì wí kí ni àwọn ojú kan náà lọ́wọ́ máa fi wòran. ẹni bá dúró lérí àtàásùbù masahabi dọ́là wa yudil ṣètìgẹ́tì báwọn yọ wa tẹ̀kìlídù imamin mu'ayyani o ti dọ̀lálùn anu ni so èyí ń jẹ́ ọ̀kan naam ibi alukur'ani la wa ń bọ̀ wá wípé ìjà Ànábì ṣe tafsiri fún àwọn sàábì rẹ̀ ká tó wá lọ́bẹ̀ nínú halkọ tí a fẹ́ ṣe yìí ọ̀rọ̀ tí ń sọ níjọ́ níjẹ́ ẹ̀ta kọ́hún mo sọ̀rọ̀ 7 wípé 7 nọ́mbà 7 òun lọ́lọ́run fi kóòdì alukur'ani ló fi dé òun ló fi dé alukur'ani èèyàn òsèlérà sírí 7 yẹn ọba tó ní nìkan náà lọ́mà ni mo fi wá sọ̀rọ̀ pé ọ̀dá sánmà méje ọ̀dálẹ̀ méje ọ̀dọ́jọ́ ayé méje ọ̀dá oní àmà tàwáàfù lẹ́ẹ̀méje kàtàfà àti márùwá lẹ́ẹ̀méje méje àlìjánà méje kásọ jámùrù tásọ méje gbàtí ọkọ̀ bẹ̀rù nǹka méje ó ti bá wọn ó tún ní agbáwẹ̀ méje ńlẹ́ tá a bá gba mẹ́ta lọ́hùn méje àṣírí ẹ̀ àwọn aluhisab méje yẹn wá ní nǹkankan ó ní makanu na khasa rukmu saba ó ti bá wọn lahu makanu na khas ó ní ààyè kan tó special inda ahlil hisab lọ́dọ̀ àwọn oní hisab ó ti bá wọn àwọn tó gọ́ sí Ahmad Tijani òun ọmọ ń pa ilmu ìsáàbì yẹn gbogbo ẹ̀ ọmọ bí wọ́n ti lù tí fún tẹ́dọ̀ rẹ̀ sì yé bá ń sọ méje àti sọ méje lẹ́ẹ̀kan àti sọ gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan wá bá ń sọ méje fún wá jòkó lẹ́gbẹ̀ẹ́ kí ẹ̀sìn fi mìíràn wọ́n bọ́ síbẹ̀ ni bá ń ṣàlàyé kí ni makánù méje nínú àwọn òní kìíní ká tó máa bá alukọ̀ wa lọ níta parí ẹ̀sìn jò nínú àgbẹ̀ mẹ́rin wọ́n bá parí ọ̀rọ̀ síbì kan wọ́n á tún ní kí náà máa wí last week wọ́n kọ́kọ́ play to be continue ọ̀yá bá ń sọ̀rọ̀ méjì preview ọ̀sẹ̀ ọlọ́run jẹ́ ara wọn àlùfáà wa pé ala Rasulul Karim nípa tí ẹ sọ yìí rọ́tmù 7 mo fẹ́ lè sọ wípé ọlọ́run nìkan ni ọba tí ó mọ tí ó gbà lérò tó fi ní kí 7 wà ní ara nọ́mbà gbàtẹ́ ń sọ ọjọ́ ayé méje
ilẹ̀ méje sánmà méje àjẹ́nà méje gbọ́ méje méje. So mo wá rántí wípé 7 yìí mo fẹ́ lè sọ pé bóyá òun gan Ọlọ́run fi kóòdì ayé gangan. Àwọn ìràwọ̀ kan bẹ káwọ́kábù sàyára àwọn náà máa ń rìn ojúmọ́ wọ́n wà ayé lójúmọ́ láwọn àwọn kàwákìbù yìí méje làwọn náà. Àwọn kan wá ní mẹ́jọ ni òun ni káwọ́kábù áálí. Àwọn kan náà àwọn lè gbà pé méje náà ni kọ́sà dó méje torí pé àwọn áálí yìí ẹ̀ẹ̀kan ní máa ń wá marratan fil umr kì í wálẹ̀ méjì. Àwọn méjèèje yòókù àwọn máa wá àwọn sì ní kọ́ídà. Èyí tó wá sì kéèje ìràwọ̀ yẹn òun ni kọ́mọ̀rù tó já sí pé kọ́mọ̀rù yìí ó ní bá ṣe pẹ̀lú ìṣẹ̀dá èèyàn. Òun ìbẹ̀ là ń gbà wáyé torí pé tóbìnrin bá ti lóyún báyìí nísìnyí oṣù náà ni ó máa kà. Bẹ́ẹ̀ náà lè yàn. So ẹni tó bá wà lunatic bóyá ìrẹ̀ fẹ́ ṣe bá ìrẹ̀ fẹ́ dàrú àbí bákan ni tí oṣù bá ti lé yóò reflect lára èèyàn. Ìgbà wọn sọ pé ẹ filẹ̀ oṣù rẹ̀ ti lé ni. So kọ́mọ̀rù tó sì kéje yẹn so in túmọ̀ sí pé òǹkà méje òun Ọlọ́run fi ṣeré. Ẹlẹ́ẹ̀kejì London zawaj pé ọkùnrin àti obìnrin tó máa fẹ́ fẹ́ra wọn àwọn àfóònù hisab tí yẹn bá wo ọkọ ọkùnrin àtọkọ obìnrin tí yẹn bá gbé síra wọn tẹ́ bá sí wọn wà ní ẹbí 7 ẹ̀fì kún tí yẹn bá bí 7 kún wọn wà ní ẹ̀fì 9 pín. So òǹkà tó bá ṣẹ́kù náà wà determine nínú òǹkà tí ó ṣẹ́kù tí ó dá òun ní 7 wà tó bá fi lè ṣẹ́kù 7 ẹ bá wádìí ẹ̀kí mọ́ àdúrà lókùn tẹ́ fi tì ẹ́ bẹ́ẹ̀ lọ́hùn tí ni torí Ọlọ́run lọ́ba tí ó tún máa sírí àmọ́ 7 tẹ́ bá ti rí 7 báyìí Ọlọ́run ti fi hàn ní pé kìíní yóò da àmọ́ ẹ fi farudu ila Allah èyí tó bá ṣẹ́kù farudu ila Allah ẹ tààrẹ sọ́dọ̀ Ọlọ́run àti rí i pé ó da báyìí bá burúkú máa bẹ mbẹ́ Ọlọ́run kó ṣàtúnṣe. 7 yìí lásìkò Sayyidina Ali karramallahu wajhahu Yehudi kan gba Islam anakumullahu ní òǹkà 7 yìí Yahudi yìí kìí ṣe mùsùlùmí wá bá Sayyidina Ali wípé kó fún un ní òǹkà kan malil adad yakuna nisfuhu wa thuluthuhu wa rubu'uhu wa khumsuhu wa sudusuhu wa sabuhu wa tis'uhu wa ashuruhu adadun sahiha. Fún mi ní òǹkà kan tó já sí wípé tá bá gbé kalẹ̀ tá bá divide sí méjì kò ní ṣẹ́kù tá bá fi 3 pín kò ní ṣẹ́kù tá bá fi 4 pín kò ní ṣẹ́kù 5 pín kò ní ṣẹ́kù 6 tó fi dérí 10 tó jẹ́ sí pé gẹ́gẹ́ náà máa táfi mọ̀ wípé òǹkà 7 yìí àbí ká ti sọ pé ìmọ̀ ìsáàbù yìí gan àwọn sàhábà nẹ́bì náà mọ̀. Sayyidina Ali bá ní kó mú báírò lápèjúwe ọwá ní kọ́kọ́ 7 kalẹ̀ àkọ́kọ́ nọ́mbà tó ní kọ́kọ́ kọnu gbàtọ́ wá ní kọ́kọ́ 7 ó ní kọ́ 7 ó ní 7 yìí ọya fi lù pẹ̀lú ọjọ́ ayé tà ń lò oṣù kan rẹ̀ pé ọgbọ̀n ọjọ́ níbẹ̀ ní oṣù kan ọwá ní ọya fi 30 fi ṣe dọ́rùbù rẹ̀ fi 7 lu fi 7 fi tán sí 30 wọ́n náà mú calculator lọ́wọ́ rẹ̀ 7 times 30 yóò fọ́ ní 210 àbí sẹ́ẹ̀tì ṣe 7 times 30 210 210 yẹn ẹ wá fi lù by 12 yẹn ń ṣe àwọn ṣùhúrù àwọn oṣù tá à ń lò oṣù méjèèjìlá 220 àbí kí ni 210 times 12 yóò fún yín ní 2520 àbí 2520 ọya ẹ wá divide by 7 ẹ fi 7 divide yóò fún yín ní 360 ló fún wa tí sọ̀rọ̀ sí pé ọjọ́ ayé tá à ń lò lọ́dún kan 360 days náà ni ní kọmọríyà àìsọ̀tàlẹ̀ wípé kọmọrù náà ní 7 ìràwọ̀ ẹlẹ́ẹ̀keje ó sì ní bá ṣe pẹ̀lú èèyàn ó yá sí pé nọ́mbà 2520 àfi 7 pín ó wá fún wa ní dèdè ọdún so kíní yẹn ń jó yé wa wípé òǹkà 7 yẹn ó ní ìtọ́nà ń gbà lérò pẹ̀lú ẹ̀ nígbà tí Sayyidina Ali wá àjábà tó fún Yehudi ní jawabu fa aslama li yahudiyyu hina sami'a hadha al-jawaba àwọn ni ọ̀rọ̀ tó sọ yìí kò sọ̀rọ̀ ń bẹ̀ mọ́ àwọn náà onísàábì náà làwọn onísàábù làwọn táwọn mọ̀ àmọ́ ètò tó sọ yìí àwọn mọ̀ ń parẹ̀
ló fi wá gba Islam so kí kíní yẹn ọmọ kára sọ́bìlì ìjás so òun ká 7 ànàkùn la so ká 7 yẹn kìí ṣe ọlọ́run òfin òǹkà yẹn kò fi ṣeré rárá ànàkùn la. هذا ليشاهد على ما قلناه في حلقتنا الماضية. eléyìí kí ó máa jẹ́ ẹ̀rí jẹ́rìísọ lérí àwọn. ومن شاء فليؤمن ومن شاء فليكفر ẹni tó bá wù kó wá gbọ́. أو فليجحد ìmọ̀ náà ni ó máa jẹ́ ẹni bó ti rọra ṣàlàyé ẹ̀yìn ní sè ẹni tí ò bá lo fídíì ẹ̀ kò lè mà ó ti yé báwọn so wa bayanuka bayanun wadihun mufidun wa sadallahu fi ilmik wa barakallahu fika wa alayka wa allamaka ma lam takum ta'lam insha Allah èyí ò dó báwọn àbí èyí ò ti báwọn náà àwa fẹ́ lọ síbi ìjà náà Muhammad ìjọ ṣe tafsiri al-Qur'an fáwọn sahaba Qasim anabi ò ṣe odidi tafsiri fáwọn sahabe anabi ò ṣe odidi tafsiri al-Qur'an fún àwọn sahaba rẹ̀ enti ó jẹ́ kó ṣe odidi tafsiri fún wọn ni pé al-Qur'an unsila ala lughatihim wahum al-arabu al-akaha ó ti yé àwọn tó sọ kalẹ̀ fúnnu wọ́n gbọ́ ti fún tẹ̀dọ̀ Lárúbáwá wọ́n mọ̀ tí Lárúbáwá ń wí wọ́n mọ̀ tí Lárúbáwá ń sọ èdè wọn la wá fi sọ al-Qur'an kalẹ̀ wa rasuluhum arabiyyun ó ti yé báwọn èdè wọn ní sọ okay ìgbà tó wá já sí wípé Al-Qur'an sọ kalẹ̀ fún wọn pẹ̀lú èdè wọn bí bá ń wáyà kan tí ń pé laqalu lawla unzilat kìíní kan arabiyyun bá ń wáyà náà a'jamiyyun wa arabi àbí ó ti rí àyà wọn. ولو جعلناه قرآنا أعجميا ọlọ́run ní law ja'alnahu Qur'anan a'jamiyya bàbá sọ al-Qur'an yìí kalẹ̀ tá a bá ṣe ní nǹkan Qasim law ja'alnahu húni mọ́ bọ́bẹ̀ wọn wá bọ́yà yín báyìí rárá gómìnà jẹ́ kó wọn bọ́ bí báyìí jòkó yà máa gé sí mi létí báwọn. ولو جعلناه قرآنا أعجميا ja'alnahu bí mo ti sọ lẹ́ẹ̀kan lánàá níjẹ̀ ẹ̀ta wípé alukurani kìí ṣe èdè Lárúbáwá ló sọ̀kalẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run àmọ́ kíkà tí a máa ka ẹni tó ní èdè Lárúbáwá làǹfìràn wọ́n bá jẹ́ èbó ní ànábì ńjọ́ náà èdè alukurani èbó ní ọ̀jẹ̀ wọ́n bá jẹ́ Yorùbá lànábì ńjọ́ náà alukurani Yorùbá ní ọ̀jẹ̀ àdìsí ànábì ní ahibul arabiyya lisala ànábì ní ẹni fẹ́ Lárúbáwá torí nǹkan mẹ́ta àdìsí ni hadisun mawdu'un la asasa lahu mina fiha àdìsí tí wọ́n gbé kalẹ̀ ni ànábì ò ní sọ bẹ́ẹ̀ takò yín tí mo wíhun. àgàrà nǹkan la kí ẹ tó yanjú yẹn sà Qur'an Arabiyya yìí ń bẹ nínú táwọn èèyàn ní mùjádálà lérí ẹ láti jẹta ayẹyẹ kan tí wọn á rí mú wa ẹ ti ṣàlàyé ìjẹta ọyọ tún wọnú ara yẹn sí nísìn. anzalinahu ibi tó dá wa láàlẹ̀ gan ni Qur'anan Arabiyya. màfúùmù yẹn aranta ń sọ náà nìyẹn ìyẹn gbọ́dọ̀ fi ọgbọ́dọ̀ kọ́kọ́ máa lúgà ó sì máa kọ́ ìdá before kó tó lè tú al-Qur'an tọba ni walau ja'alnahu inna anzalnahu Qur'anan Arabiyyan anzalnahu hu ni ti jẹ́ kó mọ̀ tí wọ́n ṣe inzalu ẹ̀ anzalnahu hu ṣé hu ní sáà nábì lọ́wọ́ sọ kalẹ̀ ni anzalnahu alkitab aṣọ tírà kalẹ̀ aṣọ kitabu kalẹ̀ Qur'anan Arabiyya ní kíkà
pẹ̀lú èdè Lárúbáwá Qur'anan Arabiyyan mo fi sọ pé litakira'ahu ala nasi ala mukusin ẹ̀rí nǹkan farakinahu Ọlọ́run ò kí ń sọ pé inna ansalina li Qur'ana ọgbọ́ Qur'anan Arabiyya Ọlọ́run ò sọ pé inna anzalna li Qur'ana li Arabiyya ò ní gbọ́ mbẹ́ tọ́lọ́run bá ní anzalna li Qur'ana aṣọ al-Qur'ani kalẹ̀ ó ti bá ò ní tó bá yẹ kó bá lò ní márífà ò ní gbọ́ ò ní rí Arabiyya mbẹ́ lọ lè wò tọ́lọ́run bá sọ pé wa anzalna alayka al-Qur'ana o Arabiyya ò ní bá mbẹ́ kò ní sí Arabiyya mbẹ́ àmọ́ tó bá fẹ́ kí Arabiyya nú Qur'ana masdari ni ó lò má jẹ́ káwọn èèyàn dààmú wa kán lọ lè wú káwọn èèyàn tún wọn. Qur'ana kéé bọ́lọ̀ ń sọ Qur'ani kalẹ̀ pé lábárúwá lè rárá lè sọ kalẹ̀ kọ́ kíkà Lárúbáwá lọ́wọ́ máa kà tó bá fẹ́ lọ́ndà pa àṣà Qur'ani kalẹ̀ wa anzalna alayka al-Qur'ana kò ní dákọ̀ Arabiyya ń bẹ̀ wọn ó lè jẹ́ tẹ̀nzílá ó lè jẹ́ kíní kan sọ gẹ́gẹ́ báwọn àwọn tó bá ti fi Arabiyya kun masdari ni ó máa jẹ́ ó ti yé báwọn hálà tí ó sì máa fi kánú ó ti yé báwọn. walau ja'alnahu Qur'anan a'jamiyya. bàbá wa ẹ̀wọ̀n kan law ja'alnahu bàbá ṣe hu kìtàbù yìí tá a sọ fún ọ yìí tá a bá ṣe ní Qur'anan a'jamiyya ẹ̀wọ̀n kan tó bá já sí wípé èdè àjẹmí la ní wọ́n máa fi kà nǹkan tá a bá ṣe kalẹ̀ ní tí wọ́n máa kà kì í jẹ́ pé tábà ṣe àgùrán ní Al-Qur'ani àwọn àjẹmí Yorùbá ló ń tún. Qur'anan A'jamiyya. tó bá jẹ́ pé bẹ́ẹ̀ bó ti jẹ́ pé àwọn Lárúbáwá la sọ kalẹ̀ fún yìí tábà wá ní èdè àjẹmí èdè èbó èdè Híbúrù èdè Súríà èdè Latin èdè Yorùbá la Hausa la bá ní wọ́n máa fi ka Qur'ani náà wọ́n máa wá sọ fún wa Nábì wípé tọ́ra àwọn Lárúbáwá lọ fẹ́ fi jíṣẹ́ fún wọ́n máa wá sọ pé láwùlá fuddilati ayatuhu kò bá dáa kí wọ́n túmọ̀ àyà yìí fún wa kí wọ́n bá wa fọ́ sí wẹ́wẹ́ kó translate ẹ̀ fún wa. Àjẹmíyùn sédè àjẹmí òun ni a máa wá fi ka Qur'ani wà Arabiyyun wà anta Arabiyyun Lárúbáwá sì ni wà Nábì a sì máa wá fi èdè ọwọ́ tí wọ́n tún sọ náà nù pé ọba ẹ̀kọ́ bá sọ lédè àjẹmí wọ́n mọ̀ ní bóò lọ dákú bá wa tú sí ebi Lárúbáwá nìwọ ọmọ ara wa ni ọ èdè tó gbé wáyà àmèdè yìí bá wa fi dèrè bá wa fi fọ́ sí wẹ́wẹ́ kálíbà understand yẹ wa Nábì wá sọ fún wa pé huwa lilladhina amanu hudan wa shifaa. Inta ka kitabu Ọlọ́run tí ń jẹ́ Al-Qur'ani yìí lilladhina amanu hudan wa shifaa ń jẹ́ ìmọ̀nà fún àwọn tí wọ́n jẹ́ mùmínì walladhina la yu'minuna fi adhanihim waqirun. àwọn tí ó bá wá gbà fọ́lọ́run èdìdí ọmọdé tí wọ́n máa gbọ́ wọ́n ṣe bí gbà táwọn ọmọ. wa huwa alayhim aman. ẹ̀wọ̀n nǹkan wa huwa alayhim aman yóò wá di afọ́jú fún wa wọ́n fọ́jú nípa rẹ̀ Al-Qur'ani ó wá dàbí ìgbà tó já sí wípé wọn ò rí náà rí. ulaika yunadawna min makanin ba'id. èyí ń dúró báwọn o ti gẹ́ẹ̀tì mi ọmọ Lárúbáwá lẹni tá a fi Al-Qur'ani yẹn na èyí ń wọ́n pe láwọ́lá fòsí láti àyàtú tó bá yẹ pé a bá pín kí a sọ kalẹ̀ pẹ̀lú èdè mi wọ́n máa ní àwọn ní ìdíkọ́ bá àwọn tó ń fọ́ sí wẹ́wẹ́ torí ẹ̀ ní ó jẹ́ ká lè sọ kalẹ̀ de èmi ló fi jẹ́ de Lárúbáwá èyí ń ló fi mọ̀ wípé wọn ò ní bùkátà lọ síbi la yahtajuna ila tafsirihi illa ba'da ma ashkalat alayhim min ayatihi ó ti bá wọn àwọn omi tó bá rú wọn lójú inú àwọn àyàtù ẹ̀ èyí wọn ni wọ́n máa lọ béèrè lọ́wọ́ Ànábì ní ashkalat alayhim ayatun yatuna ar-rasula wa yasalunahu bima yufassiruha lahum wọ́n máa béèrè tí gbogbo ló ṣe tú
eléyìí fún wa bó eléyìí ṣe rí ní wà fún àkọ́kọ́ àti wà pé àwọn Lárúbáwá ànábì ò ṣẹ̀ṣẹ̀ máa túmọ̀ kọ́ wá jòkó lẹ̀ pé tọ́yẹ wá o abẹ́ ṣe tafsiri Kùránì fún yín ànábì ò ṣe tafsiri Kùránì ó di Al-Kùránì amma yufassiru lahum ba'da ma as'aba alayhim tafsirahu. àwọn àyà tí maanihi gbọ́ ìtumọ̀ rẹ̀ yé wọ́n wá bá ànábì ó ṣàlàyé ẹ̀ fún wa. wọ́n wá bá yọ wá ṣàlàyé fún wa ẹ̀yin ò ní wá fún ní example. náà alákọ̀ọ́kọ́ ń bẹ̀ àyà kan tí mo kọ́ fẹ́ rán ọ létí ni pé Al-Qur'ani ń pé alladhina amanu wàlámù yẹlbisu imanahum bisulmin ulaika lahumul amnu wa hum muhtadun. alladhina amanu. àwọn tó jẹ́ mùmínì òdodo. wàlámù yẹlbisu imanahum bisulmin. wọ́n wá fi àbòsí kí wọ́n fi da ìmánì wọn rú wọ́n fa àbòsí bojú ìmánì wọn kí wọ́n bò ó lójú kí wọ́n bà ìmánì wọn jẹ́. ulaika lahumul amnu wa hum muhtadun. ọ̀kẹ́ àìmáyé wọn àwọn ni wọ́n nífọ̀kànbalẹ̀ àwọn ni wọ́n sì wá ìmọ̀nà lọ́dọ̀ Ọlọ́run tàbí fọ̀nàmọ́ wọn. àyà yìí lam yalbisu imanahum bisulmi sulimu ni Ọlọ́run ní gbogbo ẹni yòówù tí ó bá ti fi àbòsí bo ìmánì ẹ̀ lójú àwọn ni wọ́n ní fọkànbalẹ̀ wọ́n sì mọ̀nà tó bá dal kiyama irú àwọn yìí láfi wọn lọ́kànbalẹ̀ lal kiyama. àyà àwọn orújú kò yí àwọn sàhábà nígbà tí ó yí wọn ni àwọn sàhábé wọn lè bá nàbí wípé àyà tó kọ́ wa yìí lánàá ẹjá lọ lè bá ká lè ṣàlàyé àyà tó sọ̀kalẹ̀ yìí wọ́n bá lè bá nàbí pé ya Rasulullah àyà tó Ọlọ́run sọ̀kalẹ̀ ni pé ẹni ó bá jẹ́ mùmínì tí ó fi nǹkan mi bo ìmánì rẹ̀ lójú òun ni ó lè fọkàn balẹ̀ fa ayyuna lam yaslim ta nínú wa tí ó ṣàbòsí rí definitely babadal kiyama lè rí fọkàn balẹ̀ torí kò sẹ́ni kan nínú wa tí ó ṣàbòsí walau ala nafsihi kọ́lá bọ́ jẹ́ pé ara ẹ̀ ló bòsí kọ́ mọ́ ṣàbòsí fẹ́ lómi kí ni yóò yé wa o sálìkì àmọ́ ó sì dáa fáwọn báyìí ẹ̀rù bà wọ́n pé táwọn ó sì bọ́ lọ́run dáadáa torí kò sẹ́ni kan nù wa tí ò ṣe àbòsí ara àwọn èyí tí mo sọ pé ń rújú fún wọn nù tí wọ́n mọ̀ tí wọ́n mọ̀ wípé wọ́n ti mọ Al-Kùránì wọ́n mọ̀ tún mọ́ wáyé pé dè wọn ló jẹ́ kí wọ́n mọ̀ wípé ẹnu súlímù nìkan iná ni òye wọn ó ti yé wọn nígbà àwọn dọ́dọ̀ ànábì wa rẹ̀ ní ànábì ni kìí ṣe súlímù ti àbòsí à ń ṣàbòsí fúnra ẹni òun kọ́ ni àyà tí Ọlọ́run sọ̀kalẹ̀ ń wí kìnnáyà lọ́lọ́run lò àyà tó sọ̀kalẹ̀ súlímù tí ń wí òun ṣíríkù ní ń wí ẹbọ ní ń wí kì í ṣàbòsí ipá ń ṣàbòsí fúnra wa ọ ṣàbòsí fún mi mo ṣàbòsí fún òyìn kọ́ Ọlọ́run wí ẹbọ ní ń sọ èsì tí fi ń jẹ́bọ ànábì wa lọ mú pé ẹ lọ lè wo àyà tí ẹ fi tu tẹ́ fi máa yí pé ẹbọ ni òun lèyí tí ń wí pé la tushiriki billahi Lukumanu ń sọ fọ́mọ rẹ̀ inna shirika la sulmun adhim. qala Luqmanu libnihi wa huwa yaqulu ya bunayya la tushrik billah inna shirka la sulmun adhim. Ànábì wa bẹ̀ yín tún fún wa pé Ọlọ́run sọ pé shirkun adhim òun ni a'samul zulmi ashirku billah pé àbòsí tó lágbára òun ni ká ṣẹbọ ká bá Ọlọ́run wórogún èyí tọ́lọ́run sọ wípé ẹni tí ó ní ìmánì tó gbà mí gbọ́ tí ó wá fi àbòsí bojú ìmánì yẹn òun náà lẹni tí ó fi ẹbọ bo ìmánì yẹn ó wá yí àwọn sàhábà wọn ní tọ́ ó yí àwọn báwọn ọkàn nù. ẹlẹ́ẹ̀kejì ibi Suratul Baqara tí ń sọ̀rọ̀ wípé uhilla lakum laylata siyami arrafasu ila nisaikum hunna libasun lakum wa antum libasun lahunna. annakum kuntum taqtanuna anfusakum fa'aba alaykum wa afa ankum falahan
وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا ibi tí ń lọ nù. حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم èyí tí mo fẹ́ lò ní wàkùlù ọlọ́run ni ẹ jẹ واشربوا ọlọ́run ni ẹ mu حتى يتبين làkúmúlẹ̀ kaitu lẹ̀ àbòyádù tí ó òwú dúdú tí ó fi yọ jáde tí ó fi hàn sí látara òwú funfun ó fi jáde látara òwú dúdú mínà lè fàájúrin ìwà àwọn làṣùbà dé ìgbà táyà yìí sọ̀kalẹ̀ sí fìmíà àwọn sàábé kan lọ́ba lọ mú òwú dúdú lọ́ba lè fi sínú ilé rẹ̀ nínú àwẹ̀ lọ́ba tí wàá di sàárì wọ́n máa jẹun lọ wọ́n sá máa jẹun lọ yọ́ máa retí kí òwú dúdú wọn kí funfun wọn jáde ní ara rẹ̀ èdè Lárúbáwá ni àmàkáyìtù òwú ni alukurani lò òwú ló lò wọ́n á mú òwú gbé ọ̀rọ̀ ní bó òwú dúdú bá wà títí tó òwú funfun fi jáde kò rí kọ́ jáde ọba lè bá ànábì kí ya Rasulullah ntọ́lọ́hún máa wí àwọn ọmọ rí tí a máa pẹ́rù èyí ohun tí ọba lọ bí ànábì ntí ó wí ni pé sálùkùránì ọmọ parọ́ báyìí òwú dúdú la gbé kalẹ̀ ní sinmi funfun ọ̀jáde mẹ́yìí ó ti yé báwọn ọba lọ bí ànábì ìgbé ya Rasulullah òwú dúdú tọ́lọ́hún ní tá a bá gbé kalẹ̀ ká máa jẹun lọ ká máa gbóúnjẹ lọ títí tí òwú funfun ó fi jáde lára dúdú aago mẹ́fà ti lù méje lù òun lọ jáde yìí owó ò yí padà anabi wa rẹ anabi ni ntọ́lọ́hún wí kọ́hún ntẹ́ ń wí ni pé bayadu nahar wasawadu layl òru dúdú iná ni òwú dúdú ọ̀sán fájàrí funfun tí ìmálẹ̀ ọwà ìmálẹ̀ ló fi wé òwú funfun òkùnkùn òun ló fi wé òwú dúdú ntẹ́ ń sọ ni pé títí tí ìmálẹ̀ ó fi jáde lára òkùnkùn dúdú lára sánmà torí sánmà gbogbo ó dúdú tí sánmà ó fi wá di pé funfun wà lágbo ntọ́lọ́hún wínú ànábì ló ṣe tẹ̀fsírì ẹ̀ fáwọn sàhábà sọ ma pé tó bá yẹ kó bá ṣe tẹ̀fsírì alukurani fún wa lódìdí ni wọn ò ní tó máa lọ lè béèrè àwọn nǹkan tí kò bá yé wọn mẹ́bẹ̀ẹ́ ló ti mọ̀ yí pé ànábì ò tó odidi tẹ̀fsírì alukurani tẹ̀fsírì alukurani ijtihadu ulama ó ti yé báwọn bidayatan min asahabihi ó ti yé báwọn à ń bọ̀ wá bí yín na ó di mélòó. ó di méjì. àwọn akọjá nábì ló jí ó lè máa ṣàlàyé ntòrújú fún wọn ó yé ni tí ó bá yà nábì kò ní ṣàlàyé fákìrù ṣe ilá yọ̀ntì. náà ẹlẹ́ẹ̀kẹta òun ni ya òkúta Haruna èyí tí ń bá Mariama wí. ya òkúta Haruna ma kana abuki murasawihin wa ma kanati ummuki baqiya ya ukuta Haruna ìwọ ma Mariam wọ́n bá wí pé ìwọ ma ya Haruna ìgbà tí Al-Qur'ani sọ kalẹ̀ tí ń sọ̀rọ̀ Mariam tí wọ́n ń sọ̀rọ̀ ya ukuta Haruna ni Mugira bun Shu'ba ọ̀kan náà àwọn sàhábà ni Mugira bun Shu'ba ni Yahudi kan ló bá lè bá Mugira wí pé ìwọ Mugira bun Shu'ba alukurani tí ọ̀gá yín tọ́lọ̀ ń sọ kalẹ̀ fún àná Muhammad tí ń jọ̀gá yín kurani ọ̀hún ọmọ mistake àwọn máa rí mistake ń bẹ̀ o Yahudi ló lè bá pé mistake wà nù rẹ o pé kurani ó miscalculate ọgbọ́n ó miscalculate ọ̀nà kí ló dé ó ní Haruna tí ń sọ pé ya òkúta Haruna ìwọ ọmọ àyà Haruna ó ní Haruna ṣe bóun ní ọmọ àyà Musa ó ní bẹ́ẹ̀ ni ó ní Haruna àti Musa ti kú kó tó di pé Mariama dé kó tó bí Mariama kó tó wá bí Isa wọ́n ṣe wá ń pè Mariama ní òkúta Haruna sẹ́ni pé wàá ní ṣe mistake calculate déètì tí Haruna kú àtìgbà tí wọ́n bí Mariama ṣe máa wí pé lóòótọ́ ìwọ náà tó o bá ń kà yóò máa dààmú rẹ wípé ya òkúta Haruna àbí Haruna àti Musa Haruna àti Mariamu àbí ọmọ ìyá kan náà tún làwọn náà ni Mariam ọba Musa àti Haruna wọ́n jọ lògbà ní ó ṣe tún wá di pé òun tún wá ní ọkùtù Haruna ń gbọ́ sọ Mugira bun Shu'ba ní ntọ́ wí yìí náà bó o ti sọ yìí ọ̀dà mú òun náà òun ọ̀màdáwọ̀ ẹ̀wọ̀n nǹkan ó ní ìmàdáwọ̀ ẹ̀já lọ bọ́gà
wọ́n lè bá Rasulullah a'lamul alamin sallallahu alayhi wa sallam wọ́n dọ́dọ̀ àná Muhammad wọ́n ní wà nábì tí wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ o àmọ́ àmàdáwọ̀ ẹ̀ bóòlù dáwọ̀ ẹ̀ ànábì ní bẹ́ẹ̀ ni kìí ṣe Haruna ti Musa àwọn Lárúbáwá nínú àṣà wọn tí wọ́n bá àwọn nínú àṣà àwọn funfun àwọn Lárúbáwá ní wípé bí ànábì kan bá lọ gbogbo ń kálukú ọmọ wa sókọ rẹ̀ láti fi wá àlùbáríkà rẹ̀ gbogbo wọn bá ti ń bímọ wọn mọ báwọn náà ti máa ń sọkọ Sheikh Adam okọ àbá Mudiru bẹ́ẹ̀ ni wọ́n máa ń sọ okọ tiwọn náà Haruna ọmọ àyà Mariam wọ́n sọ lóko lálùbáríkà ti Haruna ti Musa ló fi dákọ ya òkúta Haruna ń jásí pé Haruna méjì lọ́lọ́run dákọ̀ ọ́nà Al-Qur'ani kìí ṣe Haruna Musa nìkan èyí wọn ni ó jẹ ọmọ bẹ́ẹ̀ ó dákọ̀ Haruna ti Musa ó tó dákọ̀ Haruna ọmọ àyà ti Mariama anabi lọ sọ fáwọn sahaba ló jẹ́ ọmọ bẹ́ẹ̀ bí kì í bá ṣe bẹ́ẹ̀ àwa náà wà nínú gùmùd lórí rẹ̀ kò ní yé àwa náà bẹ́ẹ̀ ni Ṣuaibu ọ̀pá tí Musa Ṣuaibu tá nàbì Musa lọ lè bá dẹ́ran jẹ Ṣuaibu tá nàbì Musa títí dòní àfáàmì ẹ̀ máa wí pé kìí sá nàbì Ṣuaibu ànábì Ṣuaibu kọ́ ni Musa lọ́dọ̀ rẹ̀ lọ́ba daran Qasim títí dòní ẹlòmíì ẹ̀ máa dì sí. ọmọkọ́dọ̀ ànábì Ṣuaibu kọ́ ló ti ké máa dì sí. gba ọ̀pá ọdún ẹ̀kọ́ masafa tí ń bẹ láàrin Ṣuaibu ni àtànábì Musa òun ti lọ before ká ànábì Musa tó dé ní Ṣuaibu tọ̀hún àmẹ́yìí tọ́lọ́dọ̀ rẹ̀ ní Madiyana tọ́lọ́ lè pé ata kìíní kan àni unkiya ihida ibunataya atayni alanta hajura ní thamani ya hijaji fàyínì àti mamuta ashiran famini indika fílẹ̀ mi mo fẹ́ lọ dádó àwọn náà Ṣuaibu tí Musa lọ ọ̀dọ̀ rẹ̀ tó fà náà Musa lọ́pàá tó bá dáná jẹ lọ́dún mẹ́wàá téè fọmọ rẹ̀ fún tó sì fún ní ọ̀pá wípé kó máa fi da ọ̀nà jẹ tó mú ọ̀pá òun lọ sí òkè tí Ọlọ́run ti pé kó ju ọ̀pá rẹ̀ lẹ̀ Ṣuaibu ní kìí sànábì Ṣuaibu tí nínú àwọn ànábì Ọlọ́run gan Ṣuaibu ń yẹ sànábì Ọlọ́run wọ́n sọ ló kọ Ṣuaibu ànábì Ọlọ́run nígbà tá ànábì Ṣuaibu lọ tán torí nígbà Ṣuaibu òun lọ tán ni wọ́n bí òun èyí òun náà ojú fáwọn Lárúbáwá ànábì ló ṣàlàyé ẹ̀ fún wọn. bí gbogbo ẹ ti rí mara wọn nù ni náà àyà kan tún bẹ tọ́lọ́hun sọ pé inú Al-Qur'an bá ń wáyà náà ti ń wí pé alladhina yu'tuna ma ataw wa qulubuhum wajilatun annahum ila rabbihim walladhina yu'tuna ma ataw Ọlọ́run ní àwọn tí wọ́n mú wá wajilatun ọkàn wọn tún wá ń gbọ̀n pẹ̀pẹ̀ lórí tí wọ́n ń ṣe ni wájá tún ní pé alladhina yu'tuna ma ataw àwọn tí wọ́n ń ṣe ọgbọ́ kú bẹ́ẹ̀ àwọn tí wọ́n ń hùwà tí wọ́n ń hù ẹ̀mí wọn wá ń gbọ̀n wípé ha àwọn sì pàdé Ọlọ́run o àwọn sì pàdé Ọlọ́run o àwọn sì pàdé Ọlọ́run o àwọn sì pàdé Ọlọ́run o. àyà yìí ìyá ńlá wa Aisha àyà ń dàrú ma lójú kò yé ìyá ńlá wa Aisha ìyàwó ànábì má a kasrati ilmiha ó sì ní mà àmọ́ àyà ń kò yé ashkalati alayha ó ti yé báwo ọ wá lọ bá ànábì Muhammad ó ní wọ́n kọ́ mi àyà alladhina yu'tuna ma ataw ó ní àyà náà ó ní tó ń rò ń bí àyà yìí ni wípé àwọn tọ́lọ̀ ń bá wí àwọn tí ń ṣe sìná àwọn tí ń jalè àwọn tí ń mutí tó yẹ pé wọ́n ń ṣe ìwà wọ́n wùwà tí wọ́n ń wù yẹn ọkàn wọn wá ń gbọ́n pẹ̀pẹ̀ pé àwọn sì bá Ọlọ́run àwọn sì pàdé Ọlọ́run àwọn sì pàdé Ọlọ́run ìyá ńlá wa Aisha ni n tó ń rí sí àyà tọ́lọ̀ ń sọ kalẹ̀ nu tẹ́ máa pé de Lárúbáwá ni àmọ́ wọ́n ti ó rí tú lóòótọ́ àmọ́ kọ̀ mọ́ tí Ọlọ́run ń ta fà á lọ ibi mímọ́ ànábì dé tí nǹkan kan ò pamọ́ fún tí ó sì gbọ́dọ̀ pamọ́ fún tọ́rọ́ Ọlọ́run ò lè gbé iṣẹ́ rán dédé ànábì kọ́ bá kó àyà kan tí ò ní rántí tí ò ní mọ̀túmẹ̀ àbí tí ò ní yé kò ní ṣe bẹ́ẹ̀ tọ́rọ́ Ọlọ́run kì í rán nù tá a fi rán àwọn òjíṣẹ́ ńṣẹ́ albulugu alfatọ́nà àtẹ̀bùlígù àkíní kan ó wà ń bẹ̀. ànábì wa ni wọ ìyàwó mi ya binta Siddiq ìwọ ọmọ Siddiq níjọ́ tó bá fẹ́ bá Aisha ṣàwàdà ìwọ ni ya binta Siddiq ìwọ ọmọ Abubakar Siddiq
àìsàn wà ní ẹ máa la kọ mọ́ bàbá mi lérí wọ́n máa fi sáwàdà pẹ̀lú oṣù ọlọ́run anabi wa ni kèé sàwọn yìí ń lọ́lọ́run wí àwọn tọ́lọ́run wí ni alladhina yusalluna àwọn tí ń kírun àwọn tí ń gbàwẹ̀ àwọn tí ń yọ sàká tẹ́ ma pé àwọn tí ń ṣe tí wọ́n ń ṣe lọ́lọ́run wí àwọn tí wọ́n hùwà tí wọ́n ń hù Aisha wa ni bóyá wà bu ni wọ́n ń hù anabi rárá ìwà rẹ̀ ni wọ́n ń hù wọ́n ń kírun wọ́n ń gbàwẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ wa qulubuhum wajilatun ọkàn wọn tún wá ń gbọ́n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ jẹ́ pé ìjọ́lọ́hún sì gbà lọ́wọ́ wa annahum ila rabbihim pé àwọn sì padà dọ́dọ̀ ọlọ́run báwọn bá wá débẹ̀ bọ́lọ́run bá ní gbogbo ń tẹ́ẹ̀ṣe yóò wọn ọ̀fẹ́ ń kọ́ ọlọ́run ànábì wa ni ìwà Aisha ṣe bóorí ń tọ́ tẹ̀lé pé ulaika yushari'una fil khayrati àwọn yìí ni wọ́n tún máa sáré wípé káwọn tún ṣe oore míì kún pé eléyìí táwọn ṣe yìí ètò wahum la azabikun kó tó pọ̀ dé ẹsẹ̀ kan bí wọ́n dé wọ́n yìí tó ṣe rè míì wọ́n yìí tó ṣe rè míì wọ́n máa sáré ṣeré sí i torí wọ́n gbà pé ẹ̀sìn táwọn ń sìn wọn pé só sì kún ọlọ́run lójú báyìí ta ló jámọ̀ yìí anabi wa yòǹbó àná Muhammad ìjà àwọn èèyàn sì ń bá wa lọ pẹ̀lú kí báyìí ọ̀kẹ́ túnú ni ọ̀pọ̀ bẹ́ẹ̀ nú àwọn àyàt èyí tí ń bá ní máa ka èka débi àyà 1000 tọ́jẹ́ wípé fíhá àyàtul gámìdọ̀ fíhá gumud tọ́jẹ́ sí pé àwọn ashkala ala ahli tafasiri tafsiruha. gbogbo àwọn tí wọ́n ṣe tafsiru oru wọn lójú Ànábì ló ṣàlàyé rẹ̀ sallallahu alaihi wasallam inú rẹ̀ ọ̀kan tí ń pélé ìsáàbí àmáníyì kún bá ń wí wàlá àmáníyì ahàlìlì kìtàbì ìjọ tí àwọn Yahudi ń wí pé lan yadkhula al-jannata illa man kana hadun aw nasara ẹnìkan ò ní wà lìjánná àbẹ́ni ó bá jẹ́ Yahudi àwọn Nasara pé ẹnìkan ò ní wà lìjánná àbẹ́ni ó bá jẹ́ Nasara àwọn mùsùlùmí ń pẹ́ ẹnìkan ò ní wà lìjánná àbẹ́ni ó bá jẹ́ mùsùlùmí ìgbà tí wàhálà yìí pọ̀ ọlọ́run wá ní wa nábì sọ fún wa pé lẹ́yìn sábẹ́ àmáníyì kún ẹ̀yin mùmíní ẹ̀yin tẹ̀tẹ̀ láńnábì ẹ má rò ẹ má rí rò. wàlá àmáníyì. ahálẹ̀ lẹ́kẹta ẹ̀yin Yẹhudi àti Nasara ẹ̀yin náà gbọ́dọ̀ rí rò ntẹ̀ ń wí ní kọjọ́ra wọn ń bọ̀ kọjọ́ra wọn wípé torí pé ẹ ti ń sin lọ́hún ẹ̀yin Yẹhudi ẹ̀ ń sin lọ́hún ẹ̀yin Nasara ẹ̀ ń sin lọ́hún ẹ̀yin mùsùlùmí ẹ̀ ń sin lọ́hún ẹ wá ń fọkàn sí wípé bẹ́ẹ̀ bá dọ́dọ̀ mi ẹ̀yin lẹ́ gbà wájú ẹ̀yin lẹ́ kọ́kọ́ wà lìjánná ẹ má ríro rárá mania amali suhan yujiza abehe sharati àti jawabu sharti àbí shartu àti jawabu nu mania amali suhan ẹni ọba yìí ṣe aburú kan nu gbogbo yín àtẹ̀yin mùsùlùmí àti kìnnì kan yujiza abehe gbogbo ẹ̀dá tí mo dá ni ẹni bá yìí ṣe aburú kan ìsàn lẹ́sàn aburú rẹ̀ tó ṣe mu. wàlá yajid lahu min dunillahi waliyyan wala nasira. kọ́ sẹ́ni kan tí ó ṣàánú rẹ̀ alákàyàsí kan ò ní sí fún lẹ́yìn ọlọ́run ní amẹ́ni ọba ṣe dáadáa ọkùnrin ni abóbìnrin ni wàhúwà mu'minun kìí ṣe pé ẹni ọba ṣe dáadáa nínú ọkùnrin àtòbìnrin òun wà ní mùmíní ìsúkútù ló tútù ni ọgbọ́ ẹni bá ṣe dáadáa nínú ọkùnrin àtòbìnrin wàhúwà mu'minun àwa ní òun gangan ni mùmíní rárá o kìí ṣe òun gangan mùmíní o kìí ṣe òun gangan torí wípé kèfèrí lè ṣe dáadáa ó lè ṣe sọ́líà ó ti bá kèfèrí lè ṣe dáadáa ọlọ́run ní wàhúwà mu'minun ó tún wá jẹ́ mùmínì òdodo lọ́wọ́ ṣe dáadáa wá dọ̀ wá ọ̀kẹ́ àyèmáyé wọn àwọn ni mo tọ́jú àlìjánná tẹ́yìn ń pè ẹnìkan ò ní wà àlìjánná bẹ̀yìn àwọn lọ́la àlìjánná àní sábòsí kan fún bó ṣe lè wò kí ọmọ aya yìí kọ́sìm ní Abubakar wà lè bá nàbì ìpé ya Rasulallah sáwọn ọ̀sàgbákò báyìí ẹwọ nǹkan ẹwà yàrá yìí Abubakar sáwọn ọ̀sàgbákò báyìí anábì ní kí ló dé ya Abubakar kí ló tó dé ó ní wáyà tó ka fún wa ọlọ́run ní man ya'mal suhan ẹni bá sàbúrú yóò ti sàbìsì ta lẹni tó lè là níbi kọ́ máa sàbúrú rárá lẹ́yìn wọ̀nyí òun sí ọlọ́run ìwọ yìí ìwọ ànábì ìwọ ọ̀gá wa yìí ìwọ nìkan náà lọ́la gbogbo àwa yòókù kọ̀sẹ́ ni ọ̀la àbí ká ní nǹkan kan tá a ṣe bàbá wa dal kìyàmà nísìn ní wà lìjánná nù látara ẹ̀ ànábì wa ni wa Abubakar gáfàrà Allahu laka ya Abubakar ọlọ́run fèrè jìn
Abubakiri ntọ́lọ́hún wí yìí máa yà mọ́lẹ́sù habija ha yújì sábìhì ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mú mi ní ọlọ́run tí ń ṣe é fún yín alamu tẹ́mùrìdì ṣé kò máa rẹ̀ ọkọ̀ rẹ̀ ọ́rí ni ọlọ́rẹ̀ ń dùn ní kódò wọn ṣẹ̀ṣẹ̀ gbádùn ni ó ní ara burú tó ń kínkínní tó ṣe mistake nínú aburú òun lọ́lọ́run fi sọ́lẹ̀ sàn. alamu tẹ́ǹsì ṣé ọmọ wa nǹkan kan kọ́ kí jíjẹ mú wọn fẹ́ le lásìkò kan ó ní bẹ́ẹ̀ ni ó ní ara ẹ̀ nu anabi ní gbogbo aburú téèyàn bá ṣe tó bá jẹ́ mú mi ní òdodo aburú tó bá ti ṣe níwọ̀nba ayé náà láti máa san lẹ́san rẹ̀ nínú ká fún àsìkí ma nínú kí ara ọmọ rẹ̀ ọmọ gbóná njọ ọmọ béèrè nǹkan ká tó fún ká má tí ì fún nínú kí eré ọmọ afọ nísìnyí kí ọmọ arún lẹ́ẹ̀kan náà kára rẹ̀ ọmọ gbóná ká máa fami sí i la gbogbo jẹun bá dé ń fami sí ọ la dérí ń fọ òun ó ti yé báwọn àwọn aburú tó o ṣe ń yòrò rẹ̀ lára rẹ̀ díẹ̀díẹ̀ anabi lọ sọ bẹ́ẹ̀ Abubakar wa ni tọ̀ ṣé kò dàlù kìámọ́ níbẹ̀ ni bí ó ti ṣe fẹ́yìn mùmí nínú tó bá dàlù kìámọ́ lẹ́ẹ̀bá dọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀bá ní bá burú kankan mọ́ ta ló tún yìí fún wa fìyìn lẹ̀ wá bá ń lọ ìmátòdé òní ulumul hadiza ìmátòdé òní ti ń lọ láyé òun ni ìmá kọ̀mpútà òun rè technology Facebook gílẹ̀ ń pè íńtánẹ́ẹ̀tì wọ́n lọ àwọn òyìnbó lè yin satellite sókè wọ́n fi ṣe bá ń wo satellite tán yìí sókè ó dà bí ìràwọ̀ bí wọ́n ti sẹ́nu ní ìmọ̀ ni wọ́n rìn débẹ̀ bí wọn ọba mà tànà bí ọba gbá alukurani wa kún wọn kọ́ ẹ̀kọ́ alukurani wọn ò tó bẹ́ẹ̀ wọn ò lè mọ̀nà táwọn gbà débẹ̀ tí wọ́n fi débẹ̀ láti lọ lè wádìí iṣẹ́ Ọlọ́run wò àkọ́kọ́ ọjọ́ tí wọ́n kọ́kọ́ lọ wọn ò rí àyà yìí ẹlẹ́ẹ̀kejì tí wọ́n lọ ní òyìnbó ń wá dé ńgbà wọn dé ni wọ́n wá ń sọ wípé a jẹ́ pé lóòótọ́ alukurani tó fi rán anabi òdodo alukurani wọn anabi tó ti kú láti àyímáyé ọdún yìí tí ò tí ì sí íńtánẹ́ẹ̀tì tí ò sí nǹkan kan tí ń jẹ́ láwọn àti Ọlọ́run tó ti dá ayé láti mílíọ̀rà àti sinin àwọn millions years ó ti dá ayé ká anabi ò tó dé anabi wa tó dé wá gbá alukurani fún ọ sọ gbogbo ẹ̀sùn alukurani gbogbo ń tọ́sọ ni asódodo ọ̀rọ̀ ni ìgbà tí èèbó débẹ̀ ara ń ta wínú pé èèbó wá di àyà yìí lọ wọ́n sì bá bẹ́ẹ̀ kí láyà náà kìíní kan súnmọ́sítàwá ilà dàmáhì wàhíà dùhánù àwọn dùhánù ọba yìí tẹ́jáde yóò gbé jáde fún ibo ló ti bẹ̀rẹ̀ àyà dọ̀màsítàwá bá ń wá àyàwó lọ sáájú ẹ̀ náà àyàwó lọ sáájú ẹ̀. وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أقواتها في 4 أيام سواء للسائلين. ìgbà t'Ọlọ́run wá parí gbogbo èyí tán dùnmásítà wá kọ̀dára wà alìkìníkan rawasiya àbí rawasiya a fi àwọn òkè ńláńlá mú ilẹ̀ẹ́lẹ̀ ọ̀rọ̀ ọ̀lẹ̀ ní sọ ni ìgbà tó dá ilẹ̀ẹ́lẹ̀ ọkọ̀ yanjú ọ̀rọ̀ ọ̀lẹ̀ tán ọ̀dà tán wà kọ́dára fi ha àkọwàtàha gbogbo oúnjẹ tí ọmọ ànábì Ádámù jẹ tí wọ́n kú láyé gbogbo òrìn àyẹ̀dá tí dá wáyé oúnjẹ tí wọ́n jẹ omi tí wọ́n mu gbogbo tí wọ́n jẹ láyé mo ti parí gbogbo ẹ̀ ọjọ́ 4 péré mi yanjú gbogbo tá a máa jẹ gbogbo tá a ti ń jẹ níjọ́ tọ́lọ́run ti dáyé dòní 4 days náà lọ́lọ́run fi parí ẹ̀ sàwa anlizahili yóò máa satisfy ẹni tí yóò bá béèrè mi pé Ọlọ́run wọn fún mi lóúnjẹ ni mo ti yanjú èyí hùn ntẹ́ máa jẹ́ ńlẹ̀lẹ̀ ẹni tí máa tún ẹ máa retí mi pé nítorí wàá mú oúnjẹ kan wá láti sánmà o ó ti yé báwọn ntẹ́ máa jẹ inú lẹ́nà lẹ́lẹ́ ti máa rí. ìgbà t'Ọlọ́run wá parí ìyóò tán ló má sí ta wá ìlàdàmà ó ṣẹ̀ṣẹ̀ wá lọ dúó ní sánmà ìstáwà ìlàdàmà Ọlọ́run dúó ní sánmà àmọ́ bó ti dúó rẹ̀ kò sẹ́ni ká tó lè mà wàhíyà dọ̀kan sánmà yẹn èéfín ni gbogbo sánmà. fàkọ́lá la wàlí àrídì. ìwà ń sọ fún sánmà ìsìn sọ fún lẹ́lẹ́kan náà ìyẹn tí yá táwọn àwòkára ha ìwọ sánmà máa jẹ́ sánmà ìwọ lẹ̀ máa jẹ́lẹ̀ ẹ fẹ́ kọ́ ẹ máa jẹ́ bẹ́ẹ̀ kọ́ látà àtàyìnà tọ́
naam wọ́n ní wàhíyà dọ̀kánù èéfín ní sáma tẹ́ bá sì wò lóòótọ́ ẹ rí pé bí èéfín náà àbí bí èéfín náà ni àmì èéfín òun dì ó wà jámìdá ó wà kẹsíf òun ní sáma àwọn òyìnbó ń jọ wọn lọ lẹ́yìn íńtánẹ́ẹ̀tì ẹwùjọ́ táyà ti sọ̀kalẹ̀ níjọ́ wọn lọ yìn íńtánẹ́ẹ̀tì lákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́ lọ wọn ò rá sí rí ọ̀hún àmẹ́lẹ̀ kejì tí wọ́n lọ tí wọ́n rí nǹkan àwọn fi bẹ́ẹ̀ ni wọ́n wá rí àṣírí náà ọgbọ́ wọ́n wá rí àṣírí wọn wọ́n bá a ní nájàmá ní hayatan sẹ́rí kí ni ọlọ́run kọ́ ṣàánú àwọn òyìnbó àwọn ń tójú bá alukurani àwọn màá ní alukurani wọ́n ń tójú bọ́ ń tọ́lọ̀ ń wí ju àwa tọ́lọ̀ ń gbé alukurani fún lọ àwa kan jòkó lẹ́ni àmọ́ kankan èbó náà wà dé ní wà ní ayé tọ́lọ̀ ń wí wọ́n mà lọ o àwọn débi àwọn bá bẹ́ẹ̀ níjọ́ lẹ́yìn mùsùlùmí níjọ́ lẹ́yìn lókèrè kíkà lẹ́nu nìkan làwọn mọ̀ àwa ní fáàrí wọ́n wà pọ̀jù àwa mùsùlùmí àwa la nímọ̀ jù ibo lẹ ti nímọ̀ ibo mùsùlùmí ti nímọ̀ jù kẹ́ ẹ sọ fún wa lẹ́yìn ahán nìkan náà lání lẹ́yìn ahán a máa ka theory a kì í ṣe practical òyìnbó yìí lọ́wọ́ adé lọ́wọ́ ni ntọ́lọ̀ ń wí lóòótọ́ ni dùkánù tọ́lọ̀ ń sọ òun bá ń bẹ̀ òun rí ní sánmà ó dì bí ó dì ní dùkánù ni lóyìnbó yẹn wípé ajẹ́ pé dùkánù ni lọ́lọ́run ń sọ pàdánàbí wípé fàrtẹ̀kíbú yawman tààtí sàmáhù bí dùkánì mubini yẹgíṣánà bàhádà àbá wà nábì máa retí fún wọn fáwọn ọjọ́ kùrẹ́sì wọn ńjọ́ tí sánmà tí ó mú èéfín wa tí èéfín bọ́lẹ̀ sánmà ńgbọ̀ ọ̀ya èéfín láti sánmà ìṣẹ̀lẹ̀ tójú òfin rọ̀ èéfín ní rọ̀ wá èéfín òun ni òun bá èéfín òun lóòótọ́ níbi ó dì sí lóòótọ́ ńgbà táwọn adébẹ̀ ànábì lọ́run sì fi rán ìmánú ni bàálù tá ń gùn yìí ẹnìkan jọ tí ó takò alukurani ó lóun rí mistake inú alukurani wọ́n ní mistake wo ni ó ní mistake tó ń rí ni wípé ọlọ́run ń sọ wípé òun dá sánmà wàhámàlínà fil barri wal bahri ọlọ́run láti pọ́n ọmọ ànábì ádámàlé wàhámàlínà fil barri àwa ni wọ́n agbé wọn sórí ilẹ̀ àtòrí odò kún ọmọ àǹsọ̀ lámbẹ̀ wà fọ́ wàrọ̀dákìnà minna tayyiba àṣejẹ́ ẹ̀mú fún wọn níbi tọ́ ma wà fọ́ dálínà ala kathiri mimman khalaqna. wọ́n ní ọmọ ìgbóhùn màṣẹ́híyù ni ọwọ́ àtọ́jú bá alukurani ọlọ́lẹ̀ kẹ́kọ̀ọ́ alukurani ọlọ́lẹ̀ kéwú àwọn kìrìsìtẹ́nì tánjá àwọn òyìnbó tí wọ́n kéwú ju ọmọ mùsùlùmí lọ tí wọ́n sì ní màjù wa lọ wọ́n bẹ̀ àwọn mustashirikun ọwọ́ àlù ọwọ́ ní òun ó ní mistake ń bẹ ní alukurani òun rí mistake wọ́n ní kí ni mistake ọ̀hún ó ní ọlọ́run lẹ́nu ẹ̀ ó ní ọlọ́run ó ní ìmọ̀ rẹ̀ ó ní ọmọ gbogbo nǹkan lóòótọ́ àmọ́ mistake ń bẹ nínú ọ̀rọ̀ rẹ̀ yìí ó ní ọlọ́run ọmọ yìí kí bá lù ọ padà wá iná ní káwa náà ma wípé àwọn àmà tó dé lónìí ànábì ọmọ ń gbà tí ń bẹ láyé ìwọ lọ ọmọ pa ànábì mà ànábì lójú ẹ̀ làwọn tí wọ́n mú ìmọ̀ yẹn wá inú alukurani tá ànábì gbà wá inú júwe tó júwe ni wọ́n tọ̀ lọ ńgbà tí wọ́n tọ́ jẹ́ mùsùlùmí jòkólẹ̀ tó ní alukurani àwọn alukurani àwọn mùsùlùmí alukurani tọ́lọ̀ fún wa ti ń jẹ́ fàárí alukurani tó jẹ́ pé ó ju gbogbo tíra lọ kí lè jù lọ ọmọ ọkàn hakurani sórí ẹ mọ ọkàn hakurani sórí ọmọ ntá alukurani ń wí kéèyàn ọmọ àyà kan kọ ha odidi àyà kan nìkan kọ ọgbọ́n tí ń wíyé ó dájú kọ ha odi alukurani kọ ọmọ tí ń wíyé lọ. bẹ́ẹ̀ mo sọ fún yín dáadáa ọba ní òun rí mistake ó ní ọlọ́run ọmọ kí bàálù ọ padà wá ọlọ́kọ̀ ojú omi ń bẹ ńgbà náà ó ti yé báwọn àwọn èèyàn sì ń rìn lẹ́lẹ̀ àwọn èèyàn sì ń gbérí omi àmọ́ ọlọ́run ọmọ kí bàálù ọ padà wá tọ́ba ẹ̀kọ́ bá mọ̀ ni kò bá fi wàlhàwà àtúngbé wọn sórí afẹ́fẹ́ kún ọmọ rìn lórí afẹ́fẹ́ kò bá fi kún ńgbọ́ wí bẹ́ẹ̀ kọ́sìm làwọn mímọ̀ wá dá lóhùn wípé alukurani ó ṣe mistake ìwọ làákàyè rẹ̀ ń sọ fafulótù ìwọ lọ gbọ́n tí kurani ń wúyé ni ò sì yé ọ ṣé ọlọ́run tó sọ fún anabi suleimana wípé àṣẹ atẹ́gùn rọ̀ fún ọ atẹ́gùn àṣẹ rọ̀ fún ọ àní kí atẹ́gùn ọ máa gbé ọ lọ ẹ máa gbé sùlẹ̀ ìwà atẹ́gùn ní máa gbé sùlẹ̀ ìmánà gbogbo bí tí bá ń lọ máa gbé lọ tó bá ti ju ìtẹ́sílẹ̀ ẹlẹ̀ tó bá ti ní ayyatu has-sahab anzili ìwọ sa ẹ̀sùjò sọ̀kalẹ̀ ẹ̀sùjò bá sọ̀kalẹ̀ yóò sì na atẹ́gùn yóò jòkó lórí ẹ̀ ẹ̀sùjò ó sì gbé yóò máa fò kí òun là kọ́kọ́ ẹni ọkọ̀ lo plane láyé ṣé ń gbà tí ó lo plane tí ẹ tún wá lágbára ju plane tèbó lọ torí wípé òun ò ní inú ilé
eré ìtẹ́ lásán náà ni ó jòkó atẹ́gùn ò sì gbé dànù kò sì gbé tẹ́ dànù ìwọ ò tó bẹ̀ yìí bó ò tó bẹ̀ kó ṣe irú ẹ̀ àfi kéèbó fi kinní kan parasuuti àbí kílẹ̀ ń gbé yìí kó fi sí kó fokùn sọ Suleiman náà níyìn yọkàn jòkó lè tẹ èyí ó sì máa gbé lọ bẹ́ẹ̀ Ọlọ́run ní mú dúró fún rẹ̀ ńgbà wá rí bẹ́ẹ̀ èyí òun lè bówó tí wọ́n ṣe bàálù àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì ń bẹ kí ló fà tọ́lọ́run ò fi wá dákọ̀ òkè pọ́ mọ̀ nábì Ádámà agbé wọn sórí ilẹ̀ agbé wọn sórí mi kún ọ sọlá tí ò fi wá dákọ̀ òkè òun ni wípé Ọlọ́run ti mọ̀ wípé ilẹ̀ ẹlẹ̀ àtẹ̀rí omi òun nìkan lòun yọ̀ǹda fún wa tá a lè máa sọlá ń bẹ̀ àtọ́bẹ̀ ká gbé ọlá wa wá òkè a máa gba òkè lọ síbi tí a tún lọ tó jìnnà a sì tún sọ̀kalẹ̀ ń bẹ̀ tá a bá débẹ̀ tí bàálù bá gbé lá Nàìjíríà ní ṣe ń lọ Amẹ́ríkà yọkàn máa lọ ni ń gbà bẹ́ẹ̀ lọ ni tọ́ba ní jù tọ́ba rẹ̀ díẹ̀ a tún stop over ń bì kan àbí kó padà wálẹ̀ kó tún padà wálẹ̀ torí wípé a ní máa stay sí òkè ní ọjọ́ lọ́wọ́n ọ̀dà kọ wípé a ṣe ilẹ̀ àtòrí omi àtòkè fún ọmọ nábì Ádámà torí wípé òkè ni àyànjú ràn la wá débẹ̀ kì í ṣe ibi tí a lè gbé èyí ń sẹ́ ìmọ̀nù wọn fi ń pàdé ẹni bàbá wọn lè márùn àwọn náà bẹ ní kálẹ̀ báyìí wọn bẹ lókè Ọlọ́run sàjíárí wọn pé ìmọ̀nù ni ara mímọ̀nù ó ti ẹlẹ́ẹ̀kẹta ni pé omi wàjàálínà àyà kan tún nù ni mínà lè máa hi kúlà ṣe ìhìn ààyè àfàlà yu'minu bóyá yu'minu náà ni. alam yara alladhina kafaru anna samawati wal arda kanata ratqan fafaqadnahuma. ẹ̀wù nǹkan méjèèjì yìí ni àwọn onímọ̀ òyìnbó àwọn tó ní ilmu hadith àwọn ní kìí ṣe ilmu hadith anabi gawo ilmu hadith àwọn onímọ̀ àtòdì òní ó ti bá wọn àwọn ní ilmu azù yóò máa pé àwọn kí ló tó ká àwọn hadith ilmu rárá kìí ṣe ẹ̀yìn làwọn àwọn ní ilmu hadith àwọn yìí méjèèjì yìí nǹkan méjì wọn tójú bọ̀ mẹ́ àwọn èèbó padà wá wọ́n bá bẹ́ẹ̀ lóòótọ́ pé ntọ́lọ́run wí bẹ́ẹ̀ ni ilẹ̀ àti sánmà méjèèjì lẹ́pọ̀ ni fafataknahuma àwọn Ọlọ́run láyà wọn. waja'alna minal ma'i ìgbà tá a wá ṣe bẹ́ẹ̀ gbogbo nǹkan tí ó máa ṣẹ̀mí láyé ja'alna minal ma'i látara omi láti dá gbogbo ohun tí ó máa ṣẹ̀mí láyé afala yu'minun. èyí ń ní Qasim èyí ń ní àwọn òyìnbó ni wọ́n tójú bọ̀ ẹnìkan tó takò àyà yìí ó ní lóòótọ́ Ọlọ́run sọ bẹ́ẹ̀ lóòótọ́ wípé Al-Qur'an sọ pé gbogbo kúlà lọ́lọ́run lò kò sẹ́ máa da shay'an kò sẹ́yọ̀ ọ̀kan kù ó ti bá àwọn gbogbo nǹkan lọ generalize Al-Qur'an ṣe mistake lọ́dọ̀ rẹ̀ ó ní mistake ń bẹnu Al-Qur'an ó ní torí wípé àwọn ṣe báhásù tó jìnà à ń wá rí ọ̀kan nínú àwọn ẹ̀dá Ọlọ́run tó dá tọ́já sí wípé òun ò tún gbọ́dọ̀ òun ò gbọ́dọ̀ mu omi tó bá ti mu omi yóò kú Ọlọ́run sì ní omi ní gbogbo ohun tí ó sọ̀fáìfù láyé àtàrà omi ní fi ń sọ̀fáìfù báwo Ọlọ́run ti ṣẹ́nu gbogbo ohun tí ń sẹ̀mí láyé omi la ní kọ́ máa fi sọ̀fáìfù láyé Ọlọ́run tó wá ní àfàlà àbí wọn ò gbàgbọ́ ni òun wá ní àfàlà yóò mi náà bẹ́ẹ̀ ni òun ò gbàgbọ́ Ọlọ́run ò gbàgbọ́ mùsítẹ́sírìkù ni ó ní torí wípé àwọn ṣe báṣù wọ́n wá díẹ̀ yìí wọn káàkiri bí wọ́n ti máa ṣe báṣù ìwọ mùsùlùmí ó jòkólẹ̀ ó ṣe báṣù. bẹ́ẹ̀ nìkan bá mú ọ̀dàyọ̀ tí wọ́n àwọn àfa sàmánì tó dé. àwọn àfa sàmánì dé ẹlòmíràn wàá jòkó ní sẹ́rẹ́díò àwọn àfa nàmúrúsù àwọn àfa sàmánì wọ́n làwọn sọ tuntun. wọ́n ní mo tó fẹ́ sọ tuntun bẹ́ẹ̀ ìwọ àfa náà wá tuntun. ìtàsí yóò sì yé yín. wá tuntun ó gbọ́dọ̀ wá ìmọ̀ tuntun bọ́ọ̀ bá wá tuntun àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn míì tí wọ́n ṣe mùsùlùmí wọ́n fi tuntun lé ọ lọ́wọ́ wọ́n sì da òjòkó lẹ̀ wọ́n àsì kátà rẹ̀ wọ́n da ọ lákẹ́ wọ́n sì kàn lẹ́yìn wọ́n là ọmọ lẹ̀ fa àwọn ni wọ́n wá wíìnì rẹ̀ wọ́n sọ nǹkan sọ́rọ̀ ńlá wo sí òun lè jà ẹ̀yin náà ẹ̀wọ̀rú èyí nìsín nígbà tí ẹni yìí sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ yìí lóòótọ́ nígbà wọn wádìí ẹ̀ lóòótọ́ wọn bá bẹ́ẹ̀ lóòótọ́ ṣe mọ̀ wípé bí ìgbà tó fẹ́ fi ẹ̀yìn Al-Qur'ani lé lẹ́nu àmọ́ Al-Qur'ani sì tún dúró bó ṣe dúró. Masha Allah. apàdà wa bá kóhun náà ní òye ó ní ẹranko kan bẹ bí èkúté ni alifaratul kangariya
kí ni mo pè alfaratul kangariya wọ́n náà máa wá kí ọba kangaroo rat alfaratul kangariya yìí wọ́n àwọn onímọ̀jìnlẹ̀ wọ́n wá káàkiri wọ́n ṣe bá sùn parẹ̀ wọ́n padà bá wọ́n ṣe research wọ́n bá wí pé kò gbọ́dọ̀ fẹnu kàn mí níjọ́ tó bá ti mu omi jọ̀hún ní òkú omi ni poison tiẹ̀ tí ó pa kò gbọ́dọ̀ mú mi gbogbo tó bá jẹ kò ní mú mi níjọ́ tó bá ti mú mi yóò kú ó sì ní ẹranko kan nínú odò ẹja kan òun ni wọ́n ń pè ní ashamakul kurushi ashamakul alkurushi ó ti yé báwọn kí lẹ́ ń pè kó ká kíní kan cruise fish òun tiẹ̀ kò gbọ́dọ̀ sùn kìí sùn nínú omi lọ ń gbé ìjọba bá ti sùn yóò kú wọ́n bá ti fojú lé òun báyìí yóò kú ẹranko kan a sì máa bẹ́ nínú odò òun ni wọ́n ń pè ní kindilul bahari èyí ń tiẹ̀ òun ò ní kú àfi pẹ̀lú nǹkankan èyí ń bẹ májẹ̀ ń lọ bẹ́ẹ̀ ni jẹ́ awásọ́ndà alfaratul kangariya wọ́n ní kìí mú mi ṣé ma wípé wọ́n ti fi ẹ̀yìn ó ti túmọ̀ pé ẹbẹ̀ sí ní ọlọ́run ní gbogbo nǹkan jọba survive láyé àtàrà omi ni ó ti bá àwọn onímọ̀ research àwọn sì ṣe research lórí ẹ̀ lóòótọ́ láwọn òyìnbó wọ́n padà bá wípé at least ó kéré jù láyé lọ́dọ̀ ọmọ èèyàn àti gbogbo nǹkan ó kéré jù wọ́n gbọ́dọ̀ bá 25% ti omi lára tó bá dínkù sí 25% ti omi lára òun tó ń kú kò ní sẹ̀mí yọkọ̀dọ̀ ní habarẹ̀ wọ́n padà bá bẹ́ẹ̀ èyí wá ṣe tí alfaratul kangariya èyí ṣe tó ń tọ́ yẹ pé omi òun gan-an ní ọ̀wá pa òun wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn àfóhùn mọ́jìnlẹ̀ wọ́n lẹ́yìn ṣe mistake alukurani mọ̀ tí ń wí ẹ̀yin ni òye bí kì í tí mú mi òun náà wọ́n padà tún wá wádìí rẹ̀ wọ́n bá wí pé omi tí máa ń mu oúnjẹ tí jẹ oúnjẹ tútù ni kìí jẹ yabis ọ̀rọ̀ tìbù ní máa jẹ ewé tútù iná ní máa jẹ awrakun rọtìbíyà àbí òun ní jẹ kìí jẹ yabisa ewé ni kò sí ewé tútù tẹ́ ẹ bá gún ewé tútù kí lẹ bá ń bẹ ẹ bá omi wọ́n ní dédé omi tí ń bẹ níbi ewé tútù náà ní fi ṣe omi ifi sọ fáìfọ rẹ kò ní ṣẹ̀ṣẹ̀ lọ bí omi tí tó ń gbẹ bá ń gbẹ tí ó tún wá lọ bí omi pé máa ń tẹnu bomi ẹnu omi díẹ̀ tó bá wà ń bí ewé tó jẹun fún òun ní fi ń sọ fáìfù àmọ́ torí pé kò máa tẹnu bomi ni wọ́n fi rí wípé òun èé mu mi wọ́n ní ibi tẹ́ẹ̀tì mọ̀ náà nù wípé waja'alna minal ma'i kulla shay'in hayy àfàlà báwọn yóò ti rí nù. Naam kí n tó wá padà wá bí tí mò ń lọ kọ́ sí mu bí tá a ti sọ kalẹ̀ tọ́ra lè fẹnu ẹ̀gún báyìí èyí náà ń tó báyìí náà bọ̀ wá. ó ti yí àwọn èèyàn báyìí rí àwọn èèyàn ti. aya kan ìmọ̀ da púpọ̀ ìmọ̀ náà ní mú gbogbo nǹkan bí ó bá sí mímọ̀ èèyàn takò Ọlọ́run yóò takò alukurani yóò takò anabi ní understand Ọlọ́run gan. àfi kí mímọ̀ ó dúró kìí ṣe ìmọ̀ kékeré ò tó tafsiri ìmọ̀ kékeré ò tó alukurani ìmọ̀ kékeré ò tó àwọn ìmọ̀ tọrọ ọmọ ọ̀pọ̀ ìmọ̀ kékeré ò ṣe wá sí. kò ṣe wá sí wọ́n bá bẹ́ẹ̀ pé ìmọ̀ kékeré lọ́ba bẹ́ẹ̀ fi ṣe wá sí lè wá orin àwọn Imamu Shafi'i orin àwọn mútàdá àwọn gbọ́dọ̀ àmọ́dọ́dọ́ àwọn kílẹ̀ ń pè àwọn faladabu mọ́débẹ̀ ọ̀hún. àwọn ọmọ amúrin nábígà mọ́débẹ̀ ọ̀hún. má dé di tẹ̀fútù yọ̀dà fún ọ má dé di gbogbo àwọn yòó máa wá àwọn nǹkan wáwọn ṣe wá sí ayó sì máa gbọ́n tó wí àmọ́ pọ̀ ọ̀fẹ́ mímọ̀ yìí ọmọra o. ọmọra gidi o àbọ̀sọ̀rọ̀ mídíà ìmọ̀ gidi ni o ọkọ̀ múlàdá mọ́sálásí àṣùbà nìkan nìyí wọn kọ̀ọ̀rẹ́ Qasim aya tí ń wí pé nú alukur'an inni ja'iluka linnasi imama qala wa min dhurriyyati qala la yanalu ahadi zalimin wa idh ibtala Ibrahima rabbuhu bi kalimatin fa'atammahunna qala inni
جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عبد القادر ẹ̀yin onínáhàwù ẹ̀yin onínáhùnù tọ́lọ́n sì ni ó yé yín dáadáa barakallahu fikum Qasim نعم lẹ́nu kí a bá ní mistake ń bẹ ní Al-Qur'ani ó rí mistake ń bẹ wọn ní kí ni mistake ọ̀hún ó ní ẹsẹ̀ tó lo la yanalu ahadi zalimina la yanalu ahadi zalimuna ló yẹ kó jẹ́ kò yẹ kó jẹ́ zalimina ara ń tàn sọ náà ẹni ó wí bẹ́ẹ̀ ó rí wí ó rí wí ó rí wí ó ní jìnnà ó rí jìnnà náà ní jí ó máa àmàlà akáyè tó yí wọlé wí torí bọ́ fẹ́ kọ́ ọlọ́run lọ́rọ̀ àmọ́ tẹ́ bá tàkì tiẹ̀ lóòótọ́ tẹ́ bá láyà náà lọ ahadizọ́ limuna ọlọ́bẹ̀ onítùmọ̀ rẹ̀ láyà náà lọ ahadizọ́ limina onítùmọ̀ rẹ̀ náà tẹ́ bá sì wòye tó wíhun ahadizọ́ limina láyà náà lọ ahadihun ismul fa'ili ni ahadi abi ismul fa'ili marfu'un wa alamatu raf'ihi ad-dammatu limuqaddara ala akhirih yani dal ala dal mana'a min dhuhuriha istigalu limahalli bil harakati al munasabati lil ya ayo ko na so ya mutakallim wa thalimin maf'ulu bihi mansubu bil yahi niyabatan anil fataha abi ko to ma fuulu no ma je se be ko kadiri li annahu jamu muzakkar salim okay odo ba tó bá yẹ pé onda salimuna ni ahadi o ma je mafuulu bi muqaddam abi mansubu wa alamatu nasbihi alkini الفتحة المقدرة الفتحة المقدرة على آخره منع من ظهور استقال المحل بالحركة المناسبة هنا دوام ظالمون وما جاء فاعل مرفوع بالواو أبي نيابة عن كني لأنه جمع مذكر سالم هنا دوام سمو مو هنا هاو أوكي كي واني توما واني ظالمون نقول لا ينالو ahadi la yanalu zalimuna ahadi àwọn alábòsí wọn ò ní rí àdéhùn mi wọn ò ní rí ẹ̀wọ̀n kan wọn ò ní rí àdéhùn mi àmọ́ la yanalu ahadi zalimina àdéhùn mi ò ní tọ́ sí alábòsí ó ti yé báwọn kò understand Ọlọ́run òun ni wọ́n ní tọ́ ìwọ lọ understand ẹ̀ zalimina ni ó jẹ́ torí wípé kò sẹ́nìkan tó lè rí àdéhùn Ọlọ́run kò sí àfẹni tí Ọlọ́run bá mú àdéhùn rẹ̀ lọ lè lépa bá tó jẹ́ kọ́lọ́run lo adh-dhalimina tó fi lo fáìlì tó fi lo yíhun ní ma fòwúlò inú ìmánu èyí tí ń wí nísìn bọ́ bá dákọ̀ sọ́ọ̀lì múnà fẹ́ lómi lónìí wọ́n máa ń kéèkéé inú Kùránì kéèkéé kọ́ ọwí sọ́ọ̀lì múnà ó ní ń bá bọ́ wísọ́ọ̀lì orin nǹkan bá bọ́ wísọ́ọ̀lì múnà àmọ́ sọ́ọ̀lì mínà tọ́lọ̀ ń lò òun lọ́lọ́ torí ìtọ́lọ̀ ń bá ti lò náà ní ọlọ́jù òun náà ní ọjà àrjáwù àwọn àzọ́ọ̀lìmí náà ò ní rí ti promise Ọlọ́run promise Ọlọ́run ò ní dọ́dọ̀ wọn náà Qasim wà bá ń lọ bí tí mo fẹ́ sùn sí ibi àyà Suratu Nur adh-dhaniyatu wadh-dhani fajilidu kulla wahidin minhuma mi'atan jalidatin wala farabalẹ̀ bó bá wù ọ́ ó lè ní fajilidu kulla wahidin minhuma mi'atan jalidatan ó sì lè lo mi'ata jalidati àbí mi'atan jalidatan èyí tó bá wù ọ́ ló ń bẹ̀ wala ta'khusikum bima ra'afatun fi dinillahi in kuntum billahi wal yawmil akhir فليذعد عذابهما طائفة من المؤمنين الزاني لا ينكح إلا زانية
أو مشركة أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك yọ̀dà fún ọ wà hóòrò ẹ̀ máa ń dá lẹ́ka alẹ́. Adhaniyatu wadhani asesina lọ́kùnrin àtàsesina lóbìnrin fajilidu kulla wahidin minhuma mi'ata jalda ẹ̀nà ẹnì kọ̀ọ̀kan nínú wọn ní ọgọọgọ́rùn bílálà wala ta'khusikum bima ra'afatun fi dinillah ẹ má jẹ́ kí àánú yín ó ṣe wọ́n nínú ẹ̀sìn Ọlọ́run. kuntum tu'minuna billahi ó ń sùn ni bẹ́ẹ̀ bá gbọ́ Ọlọ́run gbọ́ tẹ̀sí gbájọ́ òun bó ń de àlìkìyàmà gbọ́. báwọn máa tọ́ ìfàtún minal mu'minin káwọn tọ́ ìfà mùmíní àwọn àjọ mùmíní kí gbogbo wọn wà mẹ́jọ tẹ́ bá ṣe wọ́n ní ẹgbà wọ́n ti wá nà wọ́n tán ní sẹ̀ríà wọ́n ti jẹ sẹ̀ríà ó ṣe ṣìnà lóòótọ́ wọ́n sì nà wọ́n lọ́ndà sẹ̀ríà lọ́ndà gbogbo ẹ̀ nígbà wọn nà wọ́n tán Ọlọ́run wá ní àdáni. La yankihu illa zaniyatan. ẹni tó bá jẹ́ oníṣìnà lọ́kùnrin la yankihu kò ní fẹ́ ẹnìkan kò ní fẹ́ nìkan àfi kó jẹ́ oníṣìnà lóbìnrin a ó mushrikatan àfi kó jẹ́ ẹlẹ́bọ. ẹni ó bá jẹ́ oníṣìnà lóbìnrin yankihuha illa zani a ó mushrikun ẹnìkan ò ní fẹ́ oníṣìnà lóbìnrin àfi kó ń tọ̀hún náà jẹ́ oníṣìnà lọ́kùnrin abẹ́lẹ́bọ wa hurima dhalika alal àdí ilẹ̀ àyà Ibn Arabi ó ní àdí ilẹ̀ àyà min mushkilatil Qur'an. afawa Ibn Arabi ó ní min mushkilatil Qur'an. Asinkiti níbi tírà rẹ̀ tó pè ní Adwahul Bayani òun ní àdí ilẹ̀ àyà min as'abi ayatil Qur'an. as'abu ayatil Qur'an لأنها غير واضحة كلير وقد احتار العلماء المفسرون في تفسير هذه الآية حيرة كبيرة عظيمة تيجي سيدا مكيكي تو ẹ wá ṣe tu yìí ṣe bá pé àyà wọn ti tako nǹkankan nígbà tí máa tu muskila yìí aya yìí ta ló fẹ́ wàhálù fún muskila tàwí ta ló lè yanjú ẹ̀. a sì ń kọjá mbẹ ọ̀pọ̀lọpọ̀ òsì ma a kàn máa túmọ̀ kéwu lọ ni à ń túmọ̀ kéwu lọ a sì ń kọsẹ̀ lọ bẹ́ẹ̀. Inshallah. Ọlọ́run ní asesina lọ́kùnrin kò ní í fẹ́ nìkan èyí wọn ni pé ẹni ọba asesina kò gbọ́dọ̀ fẹ́ mú mi ní ma àbí kò fẹ́ sáni táníyà tí ó kọ́ fẹ́ ń sìn náà ẹgbẹ́ rẹ̀ aw mushrikata àbí kó fẹ́ ẹlẹ́bọ ẹni ó sì ṣe sìná yìí ń jẹ́ mùsùlùmí ó wá ṣe sìná nígbà tí ó wá ṣe sìná tán bí ó bá wá fẹ́ yàwó kò gbọ́dọ̀ fẹ́ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ kó má fẹ́ mùmínì kó lè fẹ́ ń sìná ẹgbẹ́ àbí kí ó jẹ́ ẹlẹ́bọ inú sẹ̀ríà Islam number 1 ni pé zina ń bẹ nínú àwọn kàbáyìrí àyíbẹ̀ kọ́ nínú àwọn jẹ̀rímà tó lágbára al-jarimatul kabira iná ní zina walakin la yukhriju anil milla kì í gbéyàn kì í sọ̀rọ̀ di kèfèrí kò ní sọ di kèfèrí murtakibul kabira ló máa jẹ́ ẹni tó gun ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ tó tóbi iná ni ó máa jẹ́ àmọ́ kò ní jẹ́ kèfèrí ẹ gbọ́dọ̀ pé ní kèfèrí ẹ gbọ́dọ̀ pé lẹ́lẹ́bọ kò kó nu Islam yó máa jẹ́ bí mansilati bayna al bó ti rinu yó máa jẹ́ al-azi iná ni ó máa jẹ́ okay èsè tí Ọlọ́run fi wá ní ẹni ó bá rí bẹ́ẹ̀ nígbà tí ó kú ònú ìsìlámù ó sì wá ní kò gbọdọ̀ fẹ́ ẹni ó bá jẹ́ mùsùlùmí kó fi ó sì ní ẹgbẹ́ rẹ̀ kódà bó sì náà bá jẹ́ mùsùlùmí náà kọjọ fẹ́ra wọn ó túmọ̀ wípé Ọlọ́run ti nà fá wọn nù ó ti lé ó tọ̀rádà wọn ó lé wọn kú ònú ẹ̀sìn nù kọ́ ìdá àkọ́díyà òun sì ní kò kú ònú ẹ̀sìn number 1 èyí tó wá tún lágbára jù ń bẹ̀ gan òun ni ká wá ní pé ẹni ó bá ṣe sìná tó jẹ́ mùsùlùmí tó wá ṣe sìná tí ó bá wá fẹ́ yàwó kó fẹ́ sìná tí ó bá fẹ́ sìná kó fẹ́
ẹlẹ́bọ wal Qur'an ní àyè mi ibi Suratul Baqara bí wala tankihu lil mushrikati hatta yu'minna. Ọlọ́run lẹ gbọ́dọ̀ fẹ́ ẹni ó bá jẹ́ mùṣìríkí ẹlẹ́bọ ẹ̀yin mùsùlùmí ò gbọ́dọ̀ fẹ́ hatta yu'minna àfi kó di mùmíní kẹ́ tó fẹ́. wala amatun mu'minatun. ẹrú tó jẹ́ mùmíní tó jẹ́ ẹrú olóore ju kèfèrí lọ kódà bọ́jọ́ malabi wala a'jabatikum kódà kí ẹwà rẹ̀ ó dáa kí kó lówó kó ní gbogbo ẹ̀ ò gbọ́dọ̀ fẹ́ o tó bá ti jẹ́ pé kèfèrí làwọn bàbá rẹ̀ ẹlẹ́bọ ni wọ́n. wala tunkihul mushrikina hatta yu'minu. ẹ̀yin mùsùlùmí náà ẹ gbọ́dọ̀ fọmọ yín obìnrin ẹ má látúnkìhù kéjẹ pé ẹ má fẹ́ ẹ gbọ́dọ̀ fọmọ yín obìnrin ẹ má fi fún ẹlẹ́bọ tó jẹ́ ọkùnrin àtayúmínú àfi káwọn náà di mùmíní. náà ìgbà tá Kùránì ní kí a má fẹ́ ẹlẹ́bọ àbí Kùránì tún wá ní ẹni bá jẹ́ òsì náà nínú wa tí ó bá fẹ́ yàwó kó fẹ́ òsì náà àbí kó fẹ́ ẹlẹ́bọ sẹ́ẹ̀rí pé tànákùdù muskila nù. ó fẹ́ takora wọn fẹ́ni tí ó bá jẹ́ ma pé bó ti wà yín nísìn nítorí wọ́n wí ni pé àwọn ti rí tànákùdù nù Al-Qur'ani pé Al-Qur'ani ń takò Kùránì ìtumọ̀ rẹ̀ tí wọ́n wí nù báwo ni wàá fà ó ti yẹn ju àárín o ti yé báwọn Muhammadul Mufaddal fa'ati bijtihadika ala tafsir hadhihi al-aya fa'ati bijtihadika alayhi ó yá sọ̀rọ̀ lórí ẹ̀. ọlọ́njà rí àwọn afá wọn pẹ́ ní àyà ti Suratul Nur yìí àbí kí n kọ́kọ́ lọ síbi ti Suratul Baqara. Abdulkadir al-aswalu yati ilayka an qarib wa qum bi istidad. Ọlọ́run sọ fún wa wípé wala tunkihul mushrikina hatta yu'minna Ọlọ́run ọba ní kí a má fi àwọn ọmọ wa obìnrin láwa mùsùlùmí iná ni Ọlọ́run ọba ń dájú kọ níbẹ̀ hùn wípé ká má fi àwọn ọmọ wa fún àwọn ẹlẹ́bọ ní ọkùnrin. Kò sí nǹkan kan tí ó jẹ́ kí Ọlọ́run ọba wí bẹ́ẹ̀ ju wípé bí a bá tẹ̀lé òfin náà bí àwọn ẹlẹ́bọ bá rí ẹni tó wù wọ́n nínú àwọn ọmọ wa nínú Islam wọ́n máa torí ẹ̀ wọ́n máa di mùmíní kúfúrú ó sì máa kásẹ̀ kú ńlẹ̀ àṣírùkù náà ó máa kú ní ọkàn wọn àmọ́ àwọn tó bá já sí wípé wọ́n ti wá dúró lérí wípé àwọn máa ṣẹbọ lọ náà ni ìjẹ́ àwọn náà wá ní so yìgì mọ́ ni àbí bóò ni wọ́n ti máa so òun wá ní Ọlọ́run wá ń ṣàlàyé fún wa ní Suratul Nur wípé azani la yankihu illa zaniyatan aw mushrikatan ó ní oníṣìnà lọ́kùnrin kò gbúdọ̀ fẹ́ nítorí pé fíìlì yankihu tí Ọlọ́run bá lòun ó wá látara fíìlì nakaha yankihu ọkùnrin ní máa ń fẹ́ obìnrin tó bá ti di ankaha èèyàn fi ọmọ èèyàn fi lọ́kọnù ìgbà tí ó wá sọ wípé wazaniyatu kò tún wá ní látẹ̀ǹkíhù ó tún ní láyẹ̀ǹkíhù ha ẹnìkan kan ò ní fẹ́ ilázání awomosirikun tó yẹ lẹ́yìn oníṣìná lọ́kùnrin àbí ẹlẹ́bọ kí wá lóde tí Ọlọ́run ọba fi wá gbé òǹzìnà tó jẹ́ mùmíní tó gbé sẹ́gbẹ̀ẹ́ ẹlẹ́bọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ àlùfáà wa ti wí náà ni wípé sáfù kan náà ni wọ́n jọ wà mùmíní tí ń ṣẹbọ ọmọ ìyá kèfèrí náà ni Ọlọ́run ti wá mọ̀ wípé bí ẹlẹ́bọ náà tóun náà bá rò wípé jẹ́ kí n tẹ̀lé òfin Ọlọ́run pé kí n so igi ó ṣeéṣe kó tẹ̀lé òfin Ọlọ́run náà àkọ́kọ́ náà zìnà ó kọ́kọ́ parẹ́ náà tí wọ́n bá ti jọ so igi ara wọn kò ní sísì ìná mọ́ lẹ́yìn èyí tán bá ti ṣe sí ẹ̀yìn ó wá ṣeéṣe kí wọ́n túbá lérí ìjẹ́ ẹbọ ká láwọn ò ṣẹbọ mọ́ kí wọ́n sì di mùmíní ntí èmi gbọ́ yé níbẹ̀ nù. وهذا رأيك على هذه الآية ومفهومك عن هذه الآية وأنت مأجور من الله باجتهادك ولو أخطأت وأنت مأجور باجتهادك
ولكن المعنى ليس كما قلت. وأرد هذا إلى الميكروفون إلى عبد القادر خريجي مركز هارون الرشيد وهو من أبنائه. تفضل يا عبد القادر. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. ọlọ́mọ tàjẹ́ ká rí àwọn àlùfáà wa pẹ́ nípa masala tí àwọn àlùfáà wa ní kí a ṣe ìgbìyànjú nípa rẹ̀. wọ́n ní pé tí èmi rí ń bẹ̀ àti tí mo gbọ́yé ń bẹ̀ wọ́n ní pé gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé a ní ṣẹ̀ríàtù ìsìlámíyà lọ́dọ̀ àwọn àlùfáà. dáhùn afá ti gbé kalẹ̀ tí ń ṣe ṣẹ̀ríàtù ìsìlámíyà wọ́n ní pé ìwáyà tí ẹni tó ṣe sìná yẹn pé òun sìná lọ́kùnrin àti òun sìná lóbìnrin gẹ́gẹ́ bí mo ṣe kà á àti gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ yé tí mo á mú wọnú ṣẹ̀ríà Islam pé bí Islam ṣe gbé kalẹ̀ òun ní pé ẹni tí ó ṣe sìná lóbìnrin tí àwọn èèyàn dẹ̀ rí pé lágbájá yìí ṣe sìná tí wọ́n ka mọ́kún sìná ni gẹ́gẹ́ bá ti mọ̀ pé sìná ká tó lè káyàn mọ́kún yẹn ṣe sìná abọ́dọ̀ rí àwọn kankan tí ọwọ́ mọ́ pé lágbájá yìí ó ṣe sìná tí wọ́n ti gbà mú pé lóòótọ́ ó ṣe sìná. ìwé ẹnu tájà hàn pé ìwé ẹni náà ṣe sìná tó sì dá wà pé ó ṣe sìná tábà tó wá rẹni tó já sí pé òun náà tó wá jẹun sìná lọ́kùnrin. tèmi ṣe pé Al-Qur'ani ṣe wí pẹ̀lú mo ṣe gbọ́ yìí mọ́ ni pé ẹni tó ṣe sìná lóbìnrin tí wọ́n gbá mú àti ẹni tó ṣe sìná lọ́kùnrin ọ̀hún àwọn méjì náà ni wọ́n fi wọ́n fún wa gẹ́gẹ́ bí bó ṣe wà ń ṣe Islam gẹ́gẹ́ bí bó ṣe wà ní àgbọ́yé mi àti tí mo rí gbọ́yé àti wádìí tí mo ṣe bó ṣe mọ náà nù. àmọ́ àwọn àlùfáà ọ̀dà àwọn afáàrán la al-mushrika tí èyí mushrika yẹn mo wo àwọn tafasir àkọ́dí tọ́láàtù kutubu tafasir al-mukhtalifa walakin ma wa'aytu al-murad fi tilka al-madha al-kutubu at-tafasir walakin ala kullah. وأنت أيضا جزيت خيرا وزيد في علمك وفهمك لاجتهادك على تفسير وهذه الآية حسب ما قرأت وطلعت وفهمت. وأنت تريد تفضل. Bismillah. Al-Muqaddam. Ayakumullah. Ọlọ́run jẹ́ àrínkúsá. Ní àgbọ́yé tèmi pẹ̀lú rẹ̀ ni pé àyà náà Ọlọ́run fi ṣe ìkìlọ̀ fún wa ni láti jìnnà sí sìnà. Torí pé ẹ bá rí mùsùlùmí tó bá jẹ́ onísìnà lóbìnrin àbí lọ́kùnrin kò gẹ́gẹ́ bí ibi tí mo ti rí ní báàtò rẹ̀ ni pé athani la yarda illa bi nikahi thaniyatan aw mushrikatan. Ẹni tó bá jẹ́ onísìnà kò sí nǹkan kan kò ní fẹ́ yọnu pé kóun fẹ́ onísìnà bí ẹgbẹ́ òun àbí kóun fẹ́ múṣírìkà lóbìnrin because òun ti jẹ́ onísìnà tẹ́lẹ̀ tó ti jẹ́ mùsùlùmí kò wá ní dùn mọ́ kó yẹ pé ìyàwó rẹ̀ tó gbé sílẹ̀ òun náà jẹ́ onísìnà àbí kí ìyàwó rẹ̀ lọ jẹ́ múṣírìkà kò lè dùn mọ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó jẹ́ onísìnà ní obìnrin kò lè yọnu kó lọ fẹ́ onísìnà gẹ́gẹ́ bí rẹ̀ àbí kó fẹ́ ẹ̀ṣẹ̀ bọ gẹ́gẹ́ bí wa anta aidan mujtahidun wa mukhti'un antum mukhti'una wa mujtahiduna wa jusitum khairan. Naam. Torí àsìkò wa ó yẹ kí Qasim otruku anta turid èmi ní su'al qabla dhalika nakaha rárá la taqul an nakaha Qasim ìtàfi ma máa náà ìta torí ẹ̀ ما مفهومك عن هذه في هذه الآية الآية الغامضة؟ مفهومي ni pé ke nakaha fẹ́ nakaha istimta'u ni oya تفضل بي. nakaha tó wà nù àyà yìí ọ̀rọ̀ àwọn afáínú àwọn máa ní ti nakaha so istimta'u ni ke nakaha fífẹ́
masa tensur aya Quran nani aya yẹn nani to yanzur ilaha abi aya azani la tanzur ila ayi tafsiri wala azani yatu azani ẹni tó jẹ́ àṣeṣìná láyé nkihu kò ní bá ṣe ṣìná bí ẹgbẹ́ rẹ̀ ilazania àfi kó jẹ́ òun ṣìná obìnrin àwọn mushiriku so mo sọ̀nà ń tù pé Ọlọ́run pírífà azania tó jẹ́ mùsùlùmí tó jẹ́ mùmíní ju mushiriku lọ tóró ti ṣe náà fìfún wa pé a má dọ̀dọ̀ àwọn ẹlẹ́bọ rárá lópin ìgbà tí ìmánì ò ti dára wọn. mi ò tóbi àdúgbò tó ti ní ká má dọ̀dọ̀ wọn rárá kí ló tó wá gbé wá síbi àwọn mushirikata mushirika àwọn gan ahadha ilhaya fihi hukmu shari'i ala anna sawaja min mushrikatin naam ala anna sawaja min mushrikatin mubahun aw halalun la yajuz لا يجوز وكيف قالت هذه الآية أن ينكح المشركة مع كونه ذلك قاسم لا نسمع ما تقول وأنت مجتهد بنصف من 100 binisfi mẹ́mẹ́ha òun ni pé ìwọ ní 50% 50 mẹ́mẹ́ha wa anta 20 mẹ́mẹ́ha wakadhalika anta wa anta 50 mẹ́mẹ́ha wa kullukum shahidun náà ṣe bó ti wá rí yìí bẹ́ẹ̀ ní rí fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn bó ti rí un bẹ́ẹ̀ ní rí fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn èyí tí mo fi sọ pé ìwọ ti bọ́ sójú ọ̀nà ó rí tí mo ní má ti lọ bí ọ̀nlọ ni bóyá mo rò pé bóyá wọlé yányá mo á rí pé wọn náà orin díẹ̀ ni ó dúró ẹ wá jẹ́ tu fún yín. àyà yìí àdániyàtù àdáni la yankihu illa dhaniyatan aw mushrikatan والذانية لا ينكحها إلا ذاني أو مشرك وحرم ذلك على حرم ذلك وحرم المشرك rárá o tí understand jẹ́ mọ́ gbé sórí wọ́n tí ẹ mo fún ọ ní adọ́ftu ilà rárá daraja rẹ̀ mo fi kún kó máa jẹ́ 30 mẹ́mẹ́à lè annaka fasarta aw sharahta ma'na nakaha wa ankaha o ti báwọn ma'na nakaha wa ankaha anna al-marha la tankihu الرجل والرجل ينكح المرأة وبذلك أعطيتك 30 من 100 نعم الثاني عبد القادر نكاح méjì náà ni wọ́n tú wọ́n máa tú ní tazawaja ẹgẹ́ bó ti wí wọ́n sì máa tú ní watoa alistimta rárá istimta kọ́ watoa ó fọ́kẹ́ ó bá aláṣepọ̀ wọ́n máa tú pé nakaha ó bá aláṣepọ̀ nakaha ó fẹ́ níyàwó tẹ́tígẹ́tì ibi tí nǹkan ti wá dàrú mẹ́wọ́n lẹ́wàá yọ ṣe wá rí tí ń bá wá tú tán yóò tún wá jù kalẹ̀ ní júmùlà kí àwọn tí wọ́n jẹ́ onímọ̀ kí àwọn náà wọ́n bá wa dá sí torí wípé tí ń bá wá tú tán ó tún wá rújú ó tiẹ̀ àmọ́ tú ní màánà tí ó wà wá dáhà tí ẹ̀yin náà ó sì understand rẹ̀ àdáni àṣesìná lọ́kùnrin láyà ń kíhùn kò ní bá ẹnìkan ṣe sìná ìlà dánìyàtàn àfi kó jẹ́ pé ẹni tí ó bá ṣe sìná òun náà jó ní sìná tọ́lá ẹnìkan yìí dá ṣe sìná
kò ní bẹ́ẹ̀ nìkan ṣe sìná kò ní bẹ́ẹ̀ nìkan sùn aw mushrikatan àbí kẹ́nìyàn jẹ́ ọ̀sẹ̀ bọ kí ló fà tó fi lo ọ̀sẹ̀ bọ́ ń bẹ̀ ń tó sì ti ní a máa fẹ́ ọ̀sẹ̀ bọ àbí bẹ́ẹ̀ kọ́ n tó fi lo ọ̀sẹ̀ bọ́ ń bẹ̀ ní wípé àṣesìná kan ò ní bá mi ní ṣe sìná àfi ẹlẹ́bọ tí ò ní hádù táwọn ò ní hádù níbi ìsìná àwọn ò ní jánu àwọn ọ̀kákún nígbà tí ó bá rí mùmínì tí ó bá ṣe sìná inú ìsìlámù ẹnu jẹ́ mùmínì òdodo mùsùlùmí gidi tó jẹ́ mùmínì tóun ti kófin Ọlọ́run pé ó ti yé báwọn àṣesìná yìí wá fẹ́ báyàn ṣe sìná kòró sìná ẹgbẹ́ rẹ̀ ó rí pé gbogbo wọn mùmínì inú kọ́ jẹ́ pé tó bá fẹ́ ṣe sìná wọn kọ́ bá òun sìná ti ń bẹ́ nu ìsìlámù sí ẹ̀bùn sìná ni tí ó bá rò sìná lásìkò ó ti yé báwọn kò ní ní mùmínì kan tí ó tẹ̀ra rẹ̀ kalẹ̀ yóò wá lọ́dọ̀ mushrikata ẹlẹ́bọ tó já sí pé àwọn olófin kan àwọn ṣe sìná tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ntọ́ fa àtọ́lọ́hún fi lo mushrikata nù kọ́ọ́sìm wàdániyàtù àṣesìná lóbìnrin láyà ń kí wà ẹnìkan ò ní bá àṣesìná ilá dání àfẹni ọjọ́ ń sìná lọkùnrin àwọn mushrikun àbíkọ́jẹ́ ẹlẹ́bọ táwọn olófin kankan tó de sìná lọ́dọ̀ wọn nígbà wọn bá fẹ́ mọ́kùnrin tí ó bá ṣe sìná tí ò rí nínú ìsìlámù yóò sì lọ́dọ̀ àwọn kèfèrí Ọlọ́run ó sọ pé ntí ń wí ni wípé kò ní bẹ́ẹ̀ nìkan ṣe sìná láyà ń kí kò ní bẹ́ẹ̀ nìkan ṣe sìná àfikọ́jọ́ ó sì ní ẹgbẹ́ rẹ̀ nínú mùsùlùmí tí ó bá wá rí bẹ́ẹ̀ a ó ní illa mujadid fil islam ya'ti ila al-mushrik wa yasni bihi ètò ìsọnù ọwọ́ ni wà hurima dhalika ibi tẹ́ ti ma tafsiri nu hurima dhalika dhina ala al-mu'minin tọ́ra àwọn mùmínì wọn ti ṣe sìná lè wọ̀ fáwọn àwọn ọgbọ́dọ̀ débẹ̀ níwájú ní Bákọ́rà àti ṣe ní Bákọ́rà yóò dá fún ọ wà hurima dhalika ala àti ṣe yíò lè wọ̀ fáwọn mùmínì tẹ́lẹ̀ àwọn òní débẹ̀ nígbà tí ó bá wá dẹni tí ó bá ṣe sìná nù mùmínì wọn ó ti bá wọn yóò wà lọ́dọ̀ àwọn mushrikatan ìtumọ̀ ẹnu àmọ́ tàbá wa gbé máa nà áyà yìí tàgbé ka lórí nàkáhà bí mo ti tù yìí yóò khalafa sábàbù nùsùlì áyà yìí tòró ní sábàbù nùsùlì inú àwọn asbab alwarida an sábàbì nùsùlì hadhihi áyà ó ní àwọn sábàbì èyí wọn khalafa rẹ̀ tàbá wa lọ sí ọ̀dọ̀ wípé tàṣáwájà ni pé kò ní fẹ́ nìkan àfikọ́jú ó sì náà àbí mùsùlùmí òun náà ti khalafa áyà Kùránì tí tọ́wà nù Bákọ́rà yìí tá a wí hùn so ti gẹ́ẹ̀tì báyẹn ọwọ́ àrọ̀jú ká gbé wá sí ọ̀ndà eléyìí tá a wí yìí ká nà fa sábàbù nùsùlì tọ́lá àwọn sábàbù nùsùlì tẹ́lẹ̀ Israiliyat náà lọ́pọ̀ mẹ́ẹ̀ ju kí a gbé sí ọ̀ndà ti tọ̀hún yẹn èyí tẹ́yìn kọ́ wí hùn tí ó nà fa tí ó nà kọ́dà tí ó hàárọ̀ dà àyà Al-Qur'ani ni tí ó hàárọ̀ dà yẹn lọ ijtihadu hadha ijtihadi òun nù ni ẹni ọba wa ní lérí eléyìí muskila yìí ẹni bá ní halu fún tó ma tafsiri tó lè yanjú ẹ tí òfin ní jásí wípé apàdà máa dápadà wípé Ọlọ́run tó ní káwọn ń sìn náà kó máa fẹ́ àwọn ẹlẹ́bọ lọ òun náà ló sì ní wọn tó gbẹ lọ gbẹlẹbọ nù Islam ọ ti yé ọ̀hìn ọ dàbí pélé yìí fẹ́ dàbí ìgbà tí yóò yé akhiran kátó yọ̀ǹda ara wa torí pé magribi gan ló ti wọlé yìí èyí tí mo fẹ́ sọ nígbẹ̀yìn ni wípé ọ̀rọ̀ wípé mùjísà ìjà nàbì ní mùjísà gbogbo mùjísàtù ànàbì tí wọ́n fi ròyìn ẹ̀ almùjísàtù lẹ́kálídà akbar mùjísàtì rasul òun náà lálùkùrán òun náà ni mùjísà rẹ̀ tó tóbi jù wà àsọmùhá wà àkìbárùhá wà àjálùhá wà àfùdọ́lùhá wà àgìlábùhá wà àláhà wà áwùláhà wà àjìmálùhá wà àjálùhá àyùwà òun náà ni alùkùrán tẹ́lẹ̀ gbogbo àwọn mùjísàtù tó kù ànábì ní mùjísà tó pọ̀ àmọ́ àwọn èyí tí wọ́n fi parọ́ mọ́ ànábì ń bẹ ń bẹ tí èyí ṣe mùjísà ànábì tí wọ́n fi parọ́ mọ́ tẹ́ pé wọ́n á hun ni wọ́n á gbé fún ànábì tí èyí sọ̀rọ̀ lónìí inú ẹ̀ ní ká ní inú ẹ̀ ní inshiqaqul qamar òṣùpá pín fún ànábì ó ti yé báwọn nígbà òṣùpá pín fún nàbì rárá èyí ń rí bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ tí ó wà lérí àwọn ọ̀rọ̀ ẹ̀hún ọ̀rọ̀ tí wọ́n gbé kalẹ̀ ni torí pé àwọn Israiliyat ti kọ́dà àwọn asbabu nusulil Qur'an àwọn èyí tó jẹ́ tí wọ́n gbé kalẹ̀ nínú àwọn Israiliyat ti bẹ́ẹ̀ torí gbogbo ẹ̀ náà lọ gbọ́dọ̀ ní kí wọ́n ṣe tẹ̀ǹkìhù rẹ̀
inú ẹnu amujisatu anabi bẹ́ẹ̀ inú ẹni pé Isra wal Mi'raj anabi lọ ní bashariya èyí ń ní inú ẹ̀hún ọ̀rọ̀ ni kò rí bẹ́ẹ̀ ó sọ yín rí anabi lọ ní bashariya irọ́ ni ruhiya lọ́lọ́ ó ti bá wọn la yaksatan ruhiyan manamiyan iná la anabi lọ inú ẹni wípé ńgbà tá anabi dé Isra wal Mi'raj òun àti màláíkà òun àti Ọlọ́run wá súnmọ́ra wọn laqad kana min qurba min rabbi kama qaba qawsaini Ọlọ́run àti anabi wá súnmọ́ra wọn báyìí èyí ń náà irọ́ ni àgbékalẹ̀ ọ̀rọ̀ ni inú ẹni rúyàtù màláíkà Jibril ipa anabi rí màláíkà Jibril báyìí ní ẹ̀kísọ́tà àwọn wúra wọn báyìí ó ti yé wọn èyí ń náà èyí tí ó pàdé ànábì Musa Ọlọ́run fún un ní 47 raka. èyí tó pàdé Musa padà lọ́dínkù. gbogbo ẹ̀wọ̀n nǹkan ara mùjísà nù tó pàdé Musa ní lọ ọ̀yá tún padà ọ̀yá tún lọ ọ̀yá tún padà 50 ọ̀yá tún lọ nígbà wá yá ànábì ó ní ọlọ náà ní ọlọ okùn wákàtí máa wà níbi ojú ń tì mí èyí lọ má gbogbo èyí ń ẹ̀hún ọ̀rọ̀ ni láti máa wípé nú àwọn mùjísàtù rasul àwọn èyí tó jẹ́ àkíkà ń bẹ àwọn èyí tó jẹ́ àkàdíb àwọn náà ń bẹ àmọ́ èyí ń kéyìn pé anábì ò ní mùjísà rárá ànábì ní mùjísà sọ bá pé mùjísà rẹ̀ sádàkọ Al-Qur'an èyí ń náà ti tó ọ nínú mùjísà rẹ̀ àmọ́ gbogbo àwọn àyókù ń bẹ nínú rẹ̀ èyí tó jẹ́ tí wọ́n gbé kalẹ̀ fún tí wọ́n hun ń sì ń bẹ nínú rẹ̀ èyí tó jẹ́ sí pé òdodo ọ̀rọ̀ ni so èyí ń ní èyí tá a fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀ ní halkọ̀ tó ní tó bá dé halkọ̀ míì Ọlọ́run ó tún fún wa ní ààyè láti tún tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ míì Ọlọ́run kọ́ wọlé Ànábì Muhammad kọ́sànù gbogbo àwọn jàmáà tí wọ́n wò wá ní òkè àtàwọn tí ń wò wá nítòsí ní gbogbo àyè tó ń kálukú wá wà kọ́lọ́run san yín lẹ́san olóore náà. ok ok sọ́kọ́ síbẹ̀ wọ́n bí. أن يتبحر في علم الفلك والنجوم وعلم النحو والصرف وعلم المنطق والبلاغة والأدب والفلسفة لابد أن يتبحر في علم الفلك والنجوم وعلم النحو والصرف وعلم المنطق والبلاغة والأدب والفلسفة والجغرافية وعلم القراءة. gbogbo ẹni tó bá fẹ́ mọ àwọn ìgbìyànjú yìí àwọn ìmọ̀ tí ìwọ tí ọba fẹ́ understand nǹkan tí Atáyé ṣe ń sọ yìí alákọ̀ọ́kọ́ ń bẹ ìwọ tó bá jẹ́ rí olódo ó lè understand Atáyé ṣe àmọ́ nǹkan táwọn àlùfáà wa ń sọ yìí láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ ẹ́písòdì ọ̀rọ̀ Al-Qur'an fún wa níjẹ̀ta alákọ̀ọ́kọ́ tẹ́lẹ̀ yìí ń jẹ́ ẹlẹ́ẹ̀kejì alákọ̀ọ́kọ́ ń bẹ ni pé ilmul falak wa nujum tó o bá ti mọ̀ ó lè gbọ́ nǹkan tí wọ́n ń sọ yìí ẹlẹ́ẹ̀kejì ilmun nahwi tó o bá ti mọ̀ ń tán sọ ò lè yọ ẹlẹ́ẹ̀kẹta ni asọ́rùfù tó o bá ti mọ̀ ò lè understand nǹkan tá à ń wí bí ilmul mantiq tó o bá ti mọ̀ ò lè gbọ́ tí wọ́n ń sọ ń bí yé albalaga bá a ti ń sọ̀rọ̀ ń bí n táwọn àlùfáà wa ń sọ fún wa lẹ́ẹ̀kan gbogbo tí wọ́n ń sọ yẹn ń bẹ n tán pè ní isti'ara ń bẹ ń bẹ ọ̀dọ̀ àwọn fún balaga tó o bá mọ̀ ò lè gbọ́ yé kìnnáyà ń bẹ ń bẹ tó o lè gbọ́ yé àfi kọ́ ọmọ balaga ẹlẹ́ẹ̀karùn àbẹ́lẹ̀kẹfà ń bẹ al-adab wà má adabu dáadáa ọkà àtẹ́ra èyí yóò gbóná ẹlẹ́ẹ̀kẹfà alfalsafa wà má philosophy ẹlẹ́ẹ̀keje geography wà má dáadáa ẹlẹ́ẹ̀kẹjọ ń bẹ ilmul qira'at wà má bí wọ́n ti ń ka nǹkan bá a ti ń ka nǹkan rèé ntọ́lọ́hún gbà lérò rèé ntí Ọlọ́hun gbà lérò rèé ó kàn fi eléyìí sókè ni tó bá tún sálẹ̀ lọ́wọ́ àmọ́ ntí wọ́n ń sọ. Kọ́sìm ànkùnla. yàtọ̀ fún pọ̀ lọlé kéwú nìkan. ẹ̀ ń sọ fún wa àfà lónìí mufti bá ń gbé jáde dáadáa kọ́ kárí bẹ́ẹ̀ mo ti fẹ́ sọ yìí yàtọ̀ fún pọ̀ lọlé kéwú o kéwú ńlé kéwú tí wọ́n ti kọ́ ń kéwú ọ àmọ́ nǹkan kà bọ́ ọba fẹ́ dà àfà tí ó lè dá sọ̀rọ̀ láyé bọ́ ọba lè dọ́dọ̀ babalágége tòní máa lè wo kéṣẹ́ tiwọn. bọ́ba sọ pé ìmọ̀ bàbá àmùdírù tó ní ọ̀fẹ́ ọ bọ́ sínú tí ń bẹ lọ́dọ̀ rẹ kò sí ní tó lè wí láyé tí ó wọ international level kò ní ju lókà bí tí wọ́n ti kọ́ ń kéwù nìkan náà lọ. ọ lè máa sọ̀rọ̀ ọ lè máa ṣe wá sí o àdúgbò yín nìkan àmọ́ pọ́rọ̀ rẹ wọ ayé ilé yín nìkan Kọ́sìm àmọ́ sọ̀rọ̀ tí ó jáde sáyé. kí ló fà á tí mo fi wí bẹ́ẹ̀ ọ̀rọ̀ inshiqaqul qamar
bàbá Mudiru ní pé òṣùpá pín fà nábì kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ìjọ mọ gbọ́ bàbá Mudiru ó sì ní sọ̀rọ̀ kan kémi àwọn awípé ńgbà náà ní ṣe wọ́n bá ti gbọ́ ní iṣẹ́ dénú ni èmi ó dìde ni mo wá sí báṣu mo ṣe wá lórí ẹ̀ mọ́ padà bá lóòótọ́ wípé kò sí ń sìkà kò ní kọ́mọ̀dé bàbá Mudiru ní pé ànábì lọ sí Isra wal Miraj kan ṣùgbọ́n ń lẹ̀ sí àṣírábì abúdí yìí léla nínú àlùmájírí arábì kíní gan pẹ̀lú bọ́ọ̀dì báyìí bàbá ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ó ti yé èmi mo ṣe báṣu lórí ẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ míì tí bàbá bá sọ àmọ́ wádìí ẹ̀ tá a bá ti wá wádìí mẹ́ láti mọ̀ yìí pé bàbá yìí kún púpọ̀ o bàbá yìí ti lọ jìnnà o ọ̀nà wọn jìn gan o kó o tó àwọn èsà fẹ́ kó o bàbá Mudiru èsà fẹ́ kó o kọ́ra àwọn èsà fà Nàìjíríà àfa gbogbo ayé ni ìwọ tó bá mà wípé bí bàbá yẹn ti rí kò wù ọ́ ìwọ náà ò ní kú ò lójú kan ò ní kú ò lójú kan ò lè di international ò ní kú ò lóka àfi kó wù ọ́ bẹ́ẹ̀ wípé bẹ́ẹ̀ni yìí ti rí yìí ti mú nǹkan jáde ní tuntun wọ́n gbé wá náà káfà kan lóhùn ọ̀sọ̀ tuntun ń bẹ dáadáa ọ̀rọ̀ Abubakiri àtànábì kọ́ ní bẹ́ẹ̀ nù gáàrí tuntun ni torí ní tó jẹ́ ọjà tuntun ni pé kò sí ẹni tí ò fẹ́ rí gbárí tí ọmọ pé ó ti yé àtàwọn nǹkan mi bẹ́ẹ̀ kọ́lọ́mọ́sà jẹ́ àrí bàbá Mudiru pé alájú wa àgbà ń lè márùn kọ́lọ́mọ́sà bá wa san ilé san lórí alá Muhammad Rasulullah náà. àwọn àfọwọ́n àṣìtẹ̀tọ̀ yìí àti àfọwọ́n àṣì local level àti international level ẹ bá wa fi wàsíyà ẹ bá wa ṣe wá sí fún ẹ sí káwọn afọ àmà kàtírà àwọn afọ ti kàtírà mọ́ nísìnyí o. pàápàá jùlọ àkàrà àfọ̀nla àwọn ọ̀dọ́ àfa wọ́n sì ń ba ọ̀la ara wọn jẹ́ lérí mídíà òní ìgò ò tí ì ṣúọ́ wọ́n sì ń bọ̀ ọ̀la jẹ́ kálukú ò fẹ́ ṣe wá sí mọ́ wọ́n motivate àwọn èèyàn ẹlòmíì tí wọ́n á motivate àwọn èèyàn ń ṣe eribu nítorí wọ́n á kún lọ́dà kó lè fa eribu ní ṣe o nítorí wọ́n á kún lọ́dà torí ké eribu lè fa. a ní wàásì kan tá a ṣe a sì lọ́rọ̀ ìyànjú kan tí a sì fẹ́ nìkan kọjá wípé àwọn Yorùbá olórin kan bíi fíìmù kan táwọn ń jọ́ sí táwọn fíìmù ni ó ti yé báwọn wọ́n ti fíìmù wọn ni dáwọ̀ wípé ìrántí ẹ̀ mọ́ àmọ́ túmọ̀ tí mo fẹ́ lò mẹ́ ni pé bọ́ ọba ṣe é dá lónìí ọ̀la lọ́mọ ó ti báwọn afáwà kan náà ti fi kọ́ni báwọn rí pé bó o ṣe dá ọ̀la ó sọ bó o ṣe dá ọ̀la ó sọ bọ́ ọba ti ṣe é lónìí tọ́ bá dọ̀la ọ̀ padà máa rí ìwọ náà wọ́n padà máa rìvíw àwọn nǹkan tó o ti ṣe nígbà ọba padà yá èyí tó rí tọ́ padà bu ẹkún mẹ́mẹ́ pé àṣẹ́rìbú là ń ṣe ń jọ ọ̀hún ó ti yé báwọn àfa òun wá sí tí ọba ṣe wá sí ẹni tí ò bá ti lè kàtírà tí ò ti mọ ntọ́ fẹ́ wí tó yẹ pé ẹnu àròyé lásán náà ni ẹ kàn fi yín òun wé pìrìsẹ́ńtà òun àti pìrìsẹ́ńtà ti ń sẹ́lẹ̀sẹ̀ rédíò tó ń ṣe pìrìsẹ́ńtà bákan náà ni wọn torí pìrìsẹ́ńtà mi ń bẹ tí ó tiẹ̀ tún sọ̀rọ̀ mi tí ó wúlò jọra àfa mi gan lọ ẹ̀tọ́ra stand báwọn bí ó ti rí nu oníkálukú ọ̀sá ẹ̀yẹ ẹ̀ ṣàgbìyànjú gbogbo ẹ̀yin tẹ́ ń jọ máa kéwú lónìí ẹ gbìyànjú ẹ má jọ jásí wípé social media yìí òun ní ọ̀wá sọ ọ́ di ẹni tí ò ní lè gbìyànjú kan mọ́ ọ̀tí Ọlọ́run ó ṣàánú fún wa gbogbo ẹ̀yin olólùfẹ́ wa akíyín púpọ̀ ní gbogbo àyítẹ́ bá wà kọ́lọ́mọ bá wa kí àkọ́jọ́ wọ́ lọ tó báyìí kí á tètè rábànà rẹ̀ wọn gádùbì ti kọjá kọ́lọ́n kí ọ fèrèjì wa kó ṣàánú wa kó kún wa jù báyìí lọ gbogbo ntá kọ́ àti ntá rí yìí kọ́lọ́n kójú sí dédé tiwa kó sì fi sínú mísánù wa ní dáadáa gbogbo ẹni wọ́n kẹ́kọ̀ọ́ mbẹ́ kọ́lọ́n jẹ́ wúlò fún wa wala Muhammadu Rasulullah èyí tó bá sì ní àtakò nínú ẹ ẹni wọ́n bá ní nǹkan tí ó takò bisimilayi kó takò wọ́n bá wá takò káwá bẹ̀rẹ̀ wà wọn. mímọ̀ náà fi takò. ìmọ̀ wa ni kí èyàn ó fi takò ntí yóò bá takò mbẹ kọ́má bẹ́ẹ̀ bu bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ bu àdédá lóhùn. bó ti dunu a sì lè mú translation Kùránì wa mímọ̀ gidi tara òun ni bàbá rí mọ àwọn tó bá yanjú dáadáa pẹ̀lú ògùn Ọlọ́run èyí gbà lọ́wọ́ rẹ̀ àmọ́ tí o bá yanjú èyí dà padà fún ọ. asalaatu wa salamu alayka ya rasulallah asalaatu wa salamu alayka ya nabiyallah asalaatu wa salamu alayka ya akrama khalqillah alfi salati wa salami abada da'ima alayka wa ala sahabika ajma'in subhana man lam ya'lam qadrahu ghayruhu wa la yablighul wasifuna sifatahu subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al mursalin walhamdulillahi rabbil